ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبارا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. أرجوكم الله وبا أتركيات جفوان الله محمد صلى الله عليه وسلم إن شاء الله والله وسلم الله وصحابه إن شاء الله أمر عليه إن شاء الله وبا ثم بارك الله يا جماعة المسلمين لكم يوا تلقي يوا ولا حول ولا قوة إلا بالله. عليه تسوى الحديث الله تعالى في أنبياء وإنه سرى الأربعون النووية للإمام يحيى بن شرف الدين النووي رحمه الله. ولحديث في أبو مالك الأشعري رضي الله عنه قال صحابة إن نبي محمد صلى الله عليه وسلم الطهور شهر الإيمان. الطهور ìmọ̀ra ṣàbùrù ìmán ìdájí gbàgbọ́ ni eléyìí ní àṣàlàyé ní ẹ̀sẹ̀ tí ó lọ. ní ìtẹ̀síwájú Ànábì sallallahu alaihi wasallam ní walhamdulillah tamla'u al-mizan. Ànábì ní walhamdulillah bákan náà ìdí àmọ́ sí alhamdu lillahi tọ́lọ́wọ́ ọba ni walhamdulillah ìdá máa ń pè ní ọpẹ́. Ànábì sallallahu alaihi wasallam ní walhamdulillah ìfi ọpẹ́ fún Ọlọ́run tamla'u al-mizan eléyìí ó máa ń kún òṣùwọ̀n ká fi ọpẹ́ fọ́lọ́run ọba ó máa ń kún òṣùwọ̀n. oníkà fi ọpẹ́ fọ́lọ́run ọba ọmọ ń kún òṣùwọ̀n nígbà tí pé ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú hadith rẹ̀ yìí nínú àwọn ẹ̀kọ́ tá a kọ̀ ọ́n náà ní pé ìfi ọpẹ́ fọ́lọ́run ọba ó tóbi níbi ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní ọmọ ń kún òṣùwọ̀n. alihamdu nítorí ní alihamdu òun ni ìnígbàgbọ́ ikú ọlọ́run Allah subhanahu wa ta'ala lágbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore hàn kí á fi ẹ̀mí ìmoore tọ́lọ́run ọba tó ti fún wa káfíńmọ́ lọ́run eléyìí ni wọ́n ń pè ní alihamdu. àwọn afẹ́sì wọn máa fún méjì wọn á ní àkọ́kọ́ òun náà ní ká fi ọpẹ́ fọ́lọ́run lórí pọ́lọ́run bá ṣe oore fún wa lára ẹ̀ tọ́lọ́run kó fún wa lówó kó fún wa lálàáfíà kó fún wa níkẹ́ kó ṣe ìrọ̀rùn fún wa káwá fún náà bá fi ọpẹ́ yìí eléyìí ó ṣe déédéé náà tó ní àṣekùrù. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní man la yashkur nas lam yashkur Allah. ẹnikẹ́ni man lam yashkur nas lam yashkur Allah. ẹnikẹ́ni tí èèbá lè dúpẹ́ fún àwọn èèyàn kò lè dúpẹ́ fọlọ́.
ká dúpẹ́ fún èèyàn kó sórí fún wa nínú ẹ̀kọ́ ẹ̀sìn ìsìlámù yìí. So alhamdu nínú ìtumọ̀ àkọ́kọ́ tó wà fún alhamdu òun ni aṣukuru ká dúpẹ́ fọlọ́n bá sórí fún wa. eléyìí jẹ́ ìtumọ̀ àkọ́kọ́ ẹ̀rí nítorí wọn sọ fún alákùnrin ní pé fa amma bi ni'mati rabbik fahaddith jẹ́ kí àwọn èèyàn àwọn mọ̀lẹ́bí ni àwọn alábàágbé ni ọlọ́run ní jẹ́ kí wọ́n mọ oore tó mọ ọlọ́run ọba ti fún ẹ̀ káàpù orí ọlọ́run ọba ká fún ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ní inú ọlọ́run ọba lọ́ọ̀dún àyàrọ̀ àtàrà ní ẹgbẹ́ ti yàrá àdùn kọ́lọ̀ kó rí irun pa ìkẹ́ rẹ̀ ìdẹ̀ra rẹ̀ lára ẹrú tirẹ̀. tó ká fi ọpẹ́ fọlọ́run ọba nígbà tí ìgbà tọ́lá bá ti ṣe oore fún wa eléyìí la máa ń pè ní alhamdu tó túmọ̀ sí aṣukuru. eléyìí a rí pé Islam fún wa lóṣìṣì àwọn ọ̀nà tá a mọ̀ gbà sí fọlọ́run tá a mọ̀ gbà sí ọpẹ́ eléyìí náà fọlọ́run lára Ànábì sallallahu alaihi wasallam ẹgbẹ́ tí wáyé ní hadith nínú Sahih Muslim Ànábì ò jẹun kó mọ̀ fọ́fọ́ náà bá tánábì bá jẹun tán ní alhamdulillah yẹn ní bí ashkurullah ala ni'matihi mo dúpẹ́ fọlọ́ọ̀mà lórí fọlọ́ọ̀mà fún mi ní oúnjẹ jẹ ọpẹ́ nìyẹn ọpẹ́ yẹn òun làwọn ń pè ní ashukuru. nígbà míì nínú ẹ̀kọ́ Ànábì sallallahu alaihi wasallam fún wa pé ẹnikẹ́ni tọ́lọ́ bá ṣoore fún kó mú oore fọlọ́ọ̀ ṣùgbọ́n tí wọ́n tọ́lọ́ bá ti ṣoore fún wa á fún ọlọ́run ọba ní ọpẹ́ rẹ̀ ẹ̀rú ọpẹ́ eléyìí òun ni ọpẹ́ ìgbọ́n náà bá ṣoore fún wa nítorí pé a máa ń rí rẹ̀ ní ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa ẹni náà hadith pé wọ́n sọ́nà ilé ìgbìmọ̀ àwọn ọmọ pàtàkì ìlú arábìnrin sọlọ́pọ̀ àgbàlagbà tó bá fi ṣe dáadáa fún yín ó ṣe nǹkan dáadáa fún yín pàtàkì ìlú ẹ ṣe dáadáa ẹ tán fún bó láti wá ṣe ká tán fún ká ṣe dáadáa fẹ́ mi yẹ ní ìpàdé yìí ní bẹ́ẹ̀ bá mọ tẹ́ ṣe dáadáa fún ọ ní ìfọ̀kúrú láwùjọ jazakallahu khairan ẹ̀tọ́ fún kí ọlọ́run kó sáré sàn dáadáa. sonyẹ́rẹ́ kan ní nínú ìrànwọ́ tó túmọ̀ sí aṣukuru ẹ̀rí ọlọ́run wà máa ń yà ṣukuru fa iná máa ń yà ṣukuru ìdáfìlì wàmọ̀ káfàrà fa iná lọ́ha wàlúwàlí mi lẹ́yìn àmì sábà lọ́kùnmá ọlọ́run ṣe ní ọmọ yà ṣukuru yẹn tó ọmọ yà ṣukuru ala ni'matihi alayhi ẹnikẹ́ni tó bá fi lè fi ọpẹ́ fọlọ́run tó dúpẹ́ fọlọ́run wa lórí ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe lé lórí ọlọ́run ní ẹni ẹláìsí ìlú ti kan ó dúpẹ́ fún ẹ̀mí ara rẹ̀ wọn máa ń káfàr ṣùgbọ́n tó bá ya aláìmoore fọlọ́run tí ò fọ ọpẹ́ fọlọ́run bá fọlọ́run bá ṣe oore fún ọlọ́run fa inna Allaha wal ghani alhamid wọn náà bá wọn lọ́rọ̀ lọ́wọ́ lọ́wọ́ ọbẹ̀ lọ́pọ̀ ìpè. tó yẹ máa kẹrin yìí òun ni kọ́lọ̀ ń kó ṣe orí fún wa ká fi ọpẹ́ hàn tọ́lọ̀ pẹ̀lú pé asukùtàlọ́ wọ lọ́wọ́ gbogbo orí mo dúpẹ́ fún ẹ. ẹlẹ́ẹ̀kejì nínú ìran alihamdu òun ni ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe fún wa ó dá wa sílé ayé ìdẹ̀ra wípé ìjọ ọ̀kan ṣoṣo ọlọ́run ọba tí ò lórogún ọba tó fi ara rẹ̀ tó fi hàn wá tá a mọ̀ bẹ́ẹ̀ sì ni tá a mọ̀ tó fẹ́ tá a mọ̀ tí ò fẹ́ eléyìí ó nídìí ọpẹ́ eléyìí náà nídìí ọpẹ́ ìran kan eléyìí nínú ìran táwọn dúpẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala dúpẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala àmọ́ dúpẹ́ fún ara rẹ̀ gan lórí eléyìí alhamdulillahi alladhi fatir as-samawati wal ard جاعل الملائكة رسلا أولي أجنحة وأسلام يزيد في الخلق من يشاء الله باني الحمد لله أقول صوتي والله باني جاعل الملائكة أولوشيا وملائكة رسلا نيوشي أولي أجنحة وشي ولن تنيه مثلا ومين ميتي وثلاث ومين متى ورباع ومين ميتي
yazidu fil khalqi ma yasha ọlọ́run ní wọn máa lékún ìyẹ́ oníkàlùkù wọn bó bá ti wù wọn lọ́wọ́. eléyìí lára agbára ọlọ́wọ́ ọba lélẹ́yìí ọlọ́wọ́ ọba ti fúnra rẹ̀ látara agbára rẹ̀ ó dúpẹ́ fún rẹ̀ alihamudulilá ọpẹ́ tó sí òun ọlọ́wọ́ ọba. ẹ̀rí nínú Al-Qur'an Al-Karim sọ́kùn Fatiha ọlọ́wọ́ ní alihamudulilá rabbil alamin ọlọ́wọ́ ní ọpẹ́ tó sí òun ọlọ́wọ́ ọba ọba wo ni ọba tó mójú gbogbo àwọn ẹ̀dá. ìran kan ní inú ìran ọpẹ́ àríkì ọlọ́run bá ti lọ fún ara rẹ̀ ó dúpẹ́ fún ara rẹ̀ ló bí a ti pé ipá báwọn ọba dẹ́ka mọ̀ ọ̀pọ̀ ọ̀kan tó lòun ọdẹ́ka mọ̀ ọ̀pọ̀ òun bẹ ọba tí ò ní kú ni ọdẹ́ka mọ̀ ọ̀pọ̀ òun bẹ lórí ara sí òun ọlọ́run ló sọ fún ara rẹ̀ ìlú ọpẹ́ yìí ọlọ́run ti dábẹ̀ lọ́dọ̀ wa kì í ṣe ọpẹ́ ọlọ́run fún mi lébàjẹ́ ó fún mi lẹ́nu ajé ó fún mi ló jẹjẹ ọpẹ́ yẹn kọ ọpẹ́ ikú ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ní òun ló dá àwọn nǹkan tá a rí òun ló dá nǹkan tá a rí ọlọ́run ọba ní ìdí ọpẹ́ ó dùn sáà ọpẹ́ lọ́dọ̀ wa. ìgbà tí pé lára ìyàtọ̀ tí ń bẹ láàrin aṣukuru alhamdulilayi àwọn afáàmì wa ní aṣukuru alhamdulilayi bàtàlì ọ̀sàrọ̀ ìbàtàlì wọn á ní ṣukuru àti hamdu ọ̀rọ̀ kan náà ní méjèèjì àkànlò wọn fúnra wọn ni. ṣùgbọ́n ọ̀rọ̀ tó nílẹ̀ lọ́dọ̀ àwọn àfá òun náà ní rárá kò rí lẹ̀ aṣukuru yaxtali min alhamd ṣukuru yàtọ̀ sí hamdu a máa ń ṣe ṣukuru fẹ́yàn ṣoore fún wa àní ní ahmaduk láíláí abadan àní sọ bẹ́ẹ̀ bákan náà bẹ́ẹ̀ yóò báyìí kí ṣoore fún wa àní sọ pé ashkuruk ṣùgbọ́n lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ṣoore fún wa o kò ṣoore fún wa o ó ti sáàbù ká mọ̀ sọ pé alhamdulillahi rabbil alamin yẹn lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ló fi ṣe ní ọ̀rọ̀ yẹn orígun ní nínú àwọn orígun ìró tá a gbọ́dọ̀ mọ́ ìlú ó kéré jù ní mẹ́tàdínlógún ní ọjọ́ kan a gbọ́dọ̀ mọ́ wí ẹ̀rí eléyìí ní ẹ̀kọ́ ní máa mùsùlùmí olùkọ́ sí pé lára ẹ̀sìn ń bẹ lára méjèèjì òun náà nìyẹn lára àṣùkú wàlẹ́hàmù tábà wò náà Qur'an á rò pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ àwọn súrà kan pẹ̀lú ọpẹ́ yìí lára ẹni sọ́tù Fatiha lára ẹni sọ́tù Al-Imran lára ẹni sọ́tù Kahf alhamdulillahi alladhi نزل على عبده سطر الفرقان سطر الإسراء الحمد لله الذي نزل على عبده الفرقان ọlọ́run ní ọpẹ́ tó sí òun náà ọba tó ń sọ̀kalẹ̀ kí ni alifurukọ́ọ̀nù sórí ẹrú sí rẹ̀ àbẹ́bẹ́ Muhammad sallallahu alaihi wasallam jẹ́ ọlọ́run ọba tó tún mọ dúpẹ́ lórí lẹ́yìn ọlọ́run á dúpẹ́ lórí lẹ́kọ̀ọ́ wípé ilé ẹ̀rí ni tí ó gbé ọmọ ìlé nìyẹn ẹ̀rí ni tó lè takọ ẹ̀rí kò ṣùgbọ́n náà wọ́n bá dún ẹ̀rí kalẹ̀ fún wa. nínú ẹ̀rí yìí láti jẹ́ náà bá mọ̀ nínú sọ́tò pàṣẹ alihamudulilayi rabbil alamin arrahman arrahim agbọ̀dọ̀ bọ́ mi. alihamudulilayi alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu kana sami'an basira. ọlọ́run ní wọn lọ́wọ́ bá ọpẹ́ tọ́ sí òun ọlọ́run òun lòún mú ẹrú sí òun Muhammad sallallahu alaihi wasallam òun lòún mú rí ìrìn àjò láti Maka ìyẹn ní mọ́tíláṣí Maka títí lọ sí mọ́tíláṣí ní Darussalam títí tó fi ìlànà tó fi sẹ́mọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń fi ọpẹ́ fún ara rẹ̀ láàrin anabi wa Muhammad sallallahu alaihi wa sallam nínú ọ̀pọ̀lọpọ̀ a máa fi ọpẹ́ fi hàn lọ́lọ́wọ́ ọba yóò tó nínú kútúbà anabi ò ṣe kútúbà júmọ́ kò ṣe kútúbà nìka ọpẹ́ ló ti wájú ani inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh dájúdájú gbogbo ọpẹ́ lọ́lọ́wọ́ ọba ni yẹn àwọn afa ahlu sunnah wal jamaa ẹni wọn kò gbé sábà lọ alhamdu
gbọ́dọ̀ tó lọ́ba tó fún náà lọ́kọ̀ọ́ láti pé alihamudulilá wọ́n ní alifilamu tó wà bẹ́ẹ̀ yẹ lẹ́lẹ́ ìsìgírák ìtumọ̀ ẹni pé a fi ń tẹ̀ẹ́rì kásẹ̀ nǹkan rí alìsìgírák bí kí n kó sínú omi kámọ́ rẹ̀ nìyẹn mọ́ ìsìgírákọ̀ ó tẹ̀rì náà alifilamu bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kúlù màhálù gbogbo dáńpé ní ọpẹ́ ẹ̀yìn kò sẹ́ni tó ní àmọ́nà ẹ̀rí a lè ní bàbá mi mo dúpẹ́ fún yín o tẹ̀ ṣẹ̀dá mi lálẹ́ abẹ́rẹ́ àwọn gbogbo rẹ̀ bẹ́ẹ̀ lè pátákó bàbá mi mo dúpẹ́ fún yín o tẹ̀ lọ́lẹ́wé tẹ̀ lọ́lẹ́lẹ́wé àwọn kan bẹ tá a lè fún un ẹ̀rí tá a fún un yẹ àkíkọ̀ ní gangan ọlọ́run wa lórí tá a máa tó bẹ́ẹ̀ fún àwọn òkè kan lọ́dọ̀ lọ́wọ́ wa. ìgbà tí gbogbo ìran ọpẹ́ pátá kò sẹ́ni tó ní àfẹ́ ọlọ́run wa àwọn afáàní àlùfáàlẹ́ ìṣẹ̀dá ó kó sí gbogbo ìdí yẹn lè dúró láti lè dúpẹ́ kò sẹ́ni tó ní pàápàá ọpẹ́ bí ìbá aṣọ ọlọ́run ọba àwọn àtúntò àtàndí yẹn tó bá ti wá lórí rẹ̀ ẹnìkan fún ẹ lówó ẹ̀sìn lọ aṣọ ṣùkúrọ̀ ìdílẹ́sọ̀ máa ká ẹni ewúrọ̀ fún ìgbé àlùmá torí kó nǹkan kọ́ ló di àkíkọ̀ rẹ̀ ọlọ́run ní àṣẹ fún nǹkan kọ́ ló di àkíkọ̀ táwọn yẹn òun náà ní olúwa ló lọ pẹ́ ọ̀rọ̀ dídì ni tìlẹ̀ yìí mẹ́kọ̀ọ́ ni tó àwọn ayé Al-Qur'ani pọ̀ tọ́lọ̀ bá ti gbogbo lòun alihamdu àwọn àdìsí pọ̀ sanabi sallallahu alaihi wasallam ti lò sanabi bá jẹun alihamdulilayi alihamdulilayi amani hàmà wàlúwàkọ̀ ní ìlú ní ìlú hawla wala quwwa àkọ́kọ́ náà wọ́n tó ṣe ilé ìfúnmi ní rọrùn láì ṣe agbára látọ̀dọ̀ ní bẹ́ẹ̀ ni kì í ṣe ìmọ̀ṣe ilé. Ànábì sallallahu alaihi wasallam bàbá bí ní bèrè pé kó o ní alhamdulillah alladhi bi ni'matihi tatimmu salihat. Gbogbo àti nǹkan bá ti dáa Ànábì mọ̀ sọ pé ọkọ̀ fọlọ́ wọn ti pẹ̀lú orúkọ ọlọ́run ọba pẹ̀lú orúkọ ọlọ́run ọba ní ìfẹ́ tó máa ń gbé. Tó bá kù díẹ̀ káàtó àwọn sọ̀rọ̀ ní alhamdulillah ala kulli halin ọpẹ́ fọlọ́run ọba lórí gbogbo tó bá fi hàn wá tó fi ṣe wá. Ó kéré lè rí mùsùlùmí kó mọ́ fífọ́ fọlọ́run ọba lójú kan. Ló dájú pé ìfẹ́ ọpẹ́ fọlọ́run ọba nínú ẹ̀sìn Islam ọ̀nà méjì ọ̀nà kan ní ṣúkúrù ọ̀nà kan ní gíní ẹ̀yìn praise bàbá sí àní alhamdulillah subhanallah lórí àtúntò eléyìí tó tóbi ní Ànábì sallallahu alaihi wasallam alhamdulillah ó ní ẹ̀rí alhamdulillah yìí wà alhamdulillah tamla'u al-mizan alhamdulillah yìí tó bá gbé òṣùwọ̀n kalẹ̀ alhamdulillah yìí kọ́ ó kún òṣùwọ̀n ó tẹ òṣùwọ̀n asghal min al-mizan ó tẹ òṣùwọ̀n. ẹbí rẹ̀ pé tó rọrùn fún wọn gbé àlàáfíà lọ́gbọ́n gbé lóṣùwọ̀n ó rọrùn bẹ́ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam olùdóbá dìbò sàárè iṣẹ́ tó sọ̀rọ̀ tó wá tá à ń ṣe ọlọ́run ọba yóò sọ di abara ẹlẹ́mìí àwọn ahàn sí wa ẹni tó yẹ pé iṣẹ́ dáadáa ló ń wù ọlọ́run ó dá ẹ̀dá kan tí ó níwà dáa tí ó ní ẹwà dáadáa yóò máa lè lọ́wọ́ ẹ̀yẹ pé ta ni ọ́ àwọn ẹ̀yà èmi ni ìwọ náà lè mí iṣẹ́ eré ọlọ́run sọ di ẹ̀dá iṣẹ́ ẹbí ọlọ́run sọ di ẹ̀dá tuntun kálukú wa tá a bá ṣe ọlọ́run lágbára àti ìsọdí ó lágbára àti ìsọdí ẹ̀dá in fact iṣẹ́ wa tá a ṣe ń lé ayé ọlọ́run kò sí lóṣù yóò wọ̀ ọlọ́ni wọ̀nyẹ́dọ̀ al-mawazin yawma idin tó bá dọ̀jà lóṣù yẹn mọ̀ wọ́n á tẹ́ òṣùwọ̀n àwọn mọ̀lẹ́kà al-mawazin àwọn afáà ní òṣùwọ̀n tó pọ̀ yìí àwọn mí rárá òṣùwọ̀n kan náà ni ṣùgbọ́n tí nǹkan bá jẹ́ yọ ọ̀kan tó tóbi tó káńkà á mọ̀ lu ọ̀pọ̀ fún
àwọn tó máa ń tẹ̀lé ọjọ́ ẹ̀mọ́ wọn á kó sùn kalẹ̀ báyìí wọ́n fi wọn iṣẹ́ nísìnyí bẹ nínú àwọn tó pé wàlẹ́ ayò kí mu láwọn wẹ́dìnẹ̀ kò tó sùn fún wọn nítorí wọn ní àsìkò yìí ìbòlò lù wá nítorí kálukú wa ni gbọ́dọ̀ wọ́n ti sọ di nǹkan bọ́rọ̀ dídí lórí ẹsẹ̀ pé alihamudulilá taari yẹ ọlọ́run tí tó bá wà nínú kíkan tó bá wà ní òṣùwọ̀n ó tẹ òṣùwọ̀n kò sí òṣùwọ̀n táàbù lórí ẹsẹ̀ pé eléyìí orí fún àbùsùnmí orí ní bá fẹ́ máa kọ̀ á òwú jọ kan bá in fact ọ̀rọ̀ yẹn fún nípa tó wí gan láwọn àkùnmí ọ̀rọ̀ yẹn lónìí tàbá kí ló bá ká ti bára rẹ tán nínú àwọn àtàkùn àwọn ẹni àti alihamudulilá 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 ó kéré tó àti àkéré ó tún kéré àlejò 11 àlejò 25 àlejò mẹ́ta lẹ́yìn táàkì àwọn olùkú náà rẹ eléyìí nínú àwọn ààyè tá a máa ń gbà ṣe òun náà lè lẹ́sẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala bá tó bá yẹ kó tó bá tiẹ̀ sóore fún wa tá a dúpẹ́ fún àwọn nǹkan bẹ kí láti ṣe bá a bá wò ó ọ̀pọ̀tẹ́ táàfì ẹyin rẹ̀ fún lójú ọlọ́run ọba lọ tòun ti pé mùsùlùmí gbogbo tọ́lọ̀ bá ti fún wa yálà ọlọ́run jíjà rẹ̀ kiri ẹgbẹ́ gbọ́dọ̀ wá fún wa lálàáfíà ó fún wa láyàtẹ́sù ẹ̀rí ó fún wa ní níní àbí ọlọ́run bá lo ìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ láti ṣe sábàbí kò sẹ́ni tó ní hakíkọ̀ tó ṣòkò wà hakíkọ̀ tó ábí ẹ̀dọ̀gbọ̀n ọlọ́run bá nìkan lórí nínú àwọn àyè tá a mọ̀ gbà dé òun náà di eléyìí oríkàtọ ìgbàtà abáfẹ jẹun lẹ́yìn àṣìlú tí ìjọba jẹun náà àṣà alhamdulilá bákan náà tá a bá kú àṣà alhamdulilá bákan náà kásì ọpẹ́ fọ́lọ́run ọba lẹ́yìn wákàtí márààrún nígbà tá a bá jí ẹrí tá a bá jí alhamdulilá lẹ́yìn àṣeyá ìgbàlá náà wọn sára wáyé lóko ṣe. Ari gbogbo ìdíjà yẹ gbogbo pátá ọ̀pọ̀ ẹ̀. Ilé ìlú pátá ti sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ní tá a bá mọ iye rẹ̀ ní walhamdulillah dámúdáwò nìyẹn alihamudulilayi ó máa ń kó súnwọ̀n ó kó súnwọ̀n. Anabi sallallahu alayhi wa sallam ó ní wa subhanallah walhamdulillah. تملأان أو تملأ ما بين السماوات والأرض هذا يسبح سبحان الله كلمة سبحان الله قلوا سبحان الله أو أفعلي أولي مني أقول التنزيه والتعظيم التنزيه والتعظيم تنزيهني إفهمه يرحمك الله ìfọ̀mọ́ káfọ́ ọlọ́run ọba mọ́ tá a bá wà fọ̀mọ́ tán á tún wá gbé tóbi olùdúmọ̀ subhanallah ẹ̀mọ̀ rẹ lómi yóò fọ́ ọlọ́run ọba mọ́ ṣùgbọ́n kò ní gbé tóbi ẹlòmí ò mọ gbé tóbi kò ní fọ̀mọ́ tá a bá mú kan tá a fi lẹ̀ a bá fi méjèèjì lẹ̀ àti ìlò gbólóhùn subhanallah àtúntò rẹ̀ kò sí ìjókòó àyàgbà tá a bá tó ṣe àtẹ̀sí wọ́tàbí àgbàdá yìí tá a bá tó fọ lọ́wọ́ ọba mọ́ tá a tó wá gbé tóbi lókè tí tó fúnra ara lọ́wọ́ ọba fúnra ara rẹ̀ jọ ó fọra rẹ̀ mọ́ náà fúnra rẹ̀ ó sì bẹ̀rẹ̀ tóbi ọlọ́run fọ ẹrẹ rẹ̀ mọ́ bìkúlẹ̀ lẹ́kùn wà áìbì ó fọ rẹ̀ mọ́ kúrò níbi gbogbo ń tà lọ sí ààbò ìjẹkù àdínkù àlékù kò sí ntọ́lọ́wọ́ bá dá táàdì àlékù lára rẹ̀ ó kù díẹ̀ náà kò sí tabanika wo nínú àwọn kàrámà nínú àwọn mùsùlùmí kò sí nínú àwọn àyàt àkìbárò pẹ̀lú kàrámà àyàt àwọn àmì ó tóbi ju in fact àmì ó tóbi ju mùsùlùmí lọ káwọn ti fẹ́ kàrámà tó dá gbé àmì ó tó yàn kí yẹn fi mọ lọ́wọ́ káfi fọ́ lọ́wọ́ ọba mọ́ ó tó wa káfi gbọ́ lọ́wọ́ ọba tóbi bàbá rẹ̀ nìkan níbi fún rẹ̀ ó mú ọ̀bẹ ogórí ara ìbọ́lẹ̀ fún rẹ̀
ó mú àké ó sáré ládàá ó sáré láàké ó kún rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ fúnra ara rẹ̀ ó tún lè papọ̀ padà ìmọ̀ mọ́jílá wọ ìmọ̀ kàrà kí ni yẹn. tí ò bá jẹ́ gbogbo bóyá ènìyàn o mọ̀lẹ́díza ni ẹgbẹ́ bíi tọ́lọ́mọ sáwọn ànájì rẹ̀ ọlọ́run ti ó fẹ́ nìyẹn pẹ́sì lé láwọn nǹkan tó jẹ́ nǹkan yẹlẹ́ tó ṣe yóò jẹ́ kàrámọ̀ àbí ọlọ́run bá fẹ́ nìyẹn pẹ́sì lé tó kú sí ìjànà ni àbí bóyá kùràpáàtì kó jẹ́ idán nígbà wá sílẹ̀ yíyan ló ń gẹ̀rẹ̀ kúrúkúrúkúrú ìdánù. ṣùgbọ́n nígbà míì gan bí a máa ti ọwọ́ èèyàn jáde tó ju tọ́mọ èdè ènìyàn lè ṣe lọ ṣùgbọ́n náà wọn bá lu afẹ́fẹ́ nìyẹn lé. sọlábẹ́ eléyìí kò sí tó lè ti ọwọ́ ọmọ èdè ènìyàn jáde tí ó wà tóbi ju àyáàtì lọ àyáàtì àwọn àmì tọ́lá wọn bá gbé kalẹ̀ kò sí. àwọn ọmọ èdè ènìyàn àmì ni wá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n sọ́nà tó lè jù wá lọ. ìgbà tó pé tá a bá lo àwọn àmì sọ́nà wọn bá gbé kalẹ̀ ìyá máa fi àmì tó fi mọ́ lọ́wọ́. téèyàn bá tóbi tó kàǹkà tó gbọ́ngbọ́n tó nímọ̀ tó lóye tó lóògùn tó ní gbogbo ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní pidán. wọ́n lè kẹ́ni ẹ̀yìn olóògùn sẹ́mọ̀ tó lù bẹ́ẹ̀ lọ ẹni yìí kò ní agbára láti mọ sẹ́mọ̀ tó bẹ̀rẹ̀ sí sẹ́mọ̀ parí àmì ọlọ́wọ́ parí òórùn tó lù bẹ́ẹ̀ lọ gbogbo sẹ́ni ẹ̀ tó dá lára ẹ̀rọ òun nígbà tó bá tó bẹ̀rẹ̀ sí ìsìn ẹ̀rí kó òun gan fúnra ẹ̀ náà kò ní rí nàmọ́ sẹ́mọ̀ ó bolẹ̀ kùrùkùrù ó bolẹ̀ òru ó bolẹ̀ òru ó bolẹ̀ òṣùpá ó bolẹ̀ àwọn àmì ọlọ́wọ́ parí ilé yìí sáná tó wà ní ìwòrán ní àmì ìsìlám tó kù juwọ́lẹ̀ fọlọ́wọ́. subhanallah ayé ló bẹ́ẹ̀ni kankan gbọ́dọ̀ subhana ayé ló bẹ́ẹ̀ni kankan afọlọ́wọ́ allah subhanahu wa ta'ala wọ́n lò àni subhanahu alẹ́ bá lù alájà tí bá dé lù tó bá yọdú sí odidi mùsùlùmí mú ní ìlú wọ̀ sábì odidi kékeré àwọn atáàtọ̀ fún náà àtìdí mùsùlùmí káfíńrì wọ̀ sábì àti takò fún ọlọ́run àti kékeré wọ́n lè fún yẹn gẹ́gẹ́ eléyìí nìkan nínú àwọn oníṣúbí àwọn tó kọjá là nínú ṣúbí wọ́n lò ní lásìkò títí ẹ̀ ó dáná àbúyẹ zídà ìtòtọ́ ní oní subhani ma àgbọ̀dọ̀ sáni subhani àkọ̀mọ́ mi ìgbétóbi mi èmi ní títí ìdíbi tóbi jù. àbúyẹ zí alḥalaj olùsọ alḥalaj wọn yà wọlé ti kankan ọba ní wọn mú ọlọbẹ lórí àwí mọ tiẹ ní. lédè ìdánimọ̀wá kúrò ìgbé àná ìsọ̀rọ̀ náà tó máa dáadé wọ́n ń lo gbólóhùn yẹn fẹ́ẹ́ ní kankan àfọlọ́ subhana tàbá sì gbóná lọ́kọ̀ sáàlì sáàlì ọlọ́run bá lọ́rọ̀ lò ó gbogbo tọ́lọ̀ bá ti dùn ká lọ padà sínú sáàlì wa ọlọ́run bá ń lò ó tẹ̀lé wọ́tà àbò àfọ̀mọ́ àti gbẹdọ̀mù ó fi kọ́rẹ́ ẹ̀ mọ́ kúrò níbi tí wọ́n pamọ́ nínú rọ́ ọlọ́run ọba jẹ́ méjì ó jẹ́ mẹ́ta ó jẹ́ mẹ́rin ọlọ́run ọba ò sí ọlọ́run ọba bímọ ọlọ́run ọba ò pé gbogbo ibi tí wọ́n ti lò ó ẹlọ́wọ́ àbí wọ́n parọ́ fáwọn bí láti lè fi parọ́ mọ́ ọlọ́run ọba torí ìparọ́ máa ní ìparọ́ mọ́ ọlọ́run ọba ni nínú sọ́ọ̀tù al-Isra ọlọ́run subhanalladhi ọlọ́run ní mímọ́ fún wọn ọlọ́run ọba àfùrọ̀ ọba tó mú ànábì rẹ̀ rìnrìn àjò torí pé àwọn èèyàn wọn kò ní lọ báwọn ló yọ ọdún márùn náà lórí yóò wà nínú mọ́kà wọ́n tó wà nínú mọ́kà náà ló sọ pé orìnrìn àjò lọ sí
Darussalam Jerusalem wọ́n yìí kẹ́nà ló jẹ́ pé láti lọ sí sẹ́mà keje gbogbo tó wá ìrìnàjò ẹ̀ yìí kò ju orúkọ lọ. àwọn olùgbé tó fún àti ọlọ́run ní subhanallah mímọ́ fún ọlọ́run ọba gbogbo tóbi ọlọ́run ọba lórí. ó dá sí pé Abu Malik al-Ash'ari radiyallahu ta'ala anhu wọ́n yà lóyún sọ̀rọ̀ pé wa subhanallah walhamdulillah ká sọ subhanallah àti alhamdulillah méjèèjì yìí tàlàánì àwọn méjì máa ń kó òṣùwọ̀n rọ́ọ̀mù yẹn ni òun ṣe lè méjì tẹ́lẹ̀ ọmọ bayna samawati wal ardi ó ní méjèèjì ó kún gbogbo sánmà ìdí bẹ́ẹ̀ láàrin sánmà méjèèjì ilẹ̀ méjèèjì bó ti kéré tó yìí àmọ́ sọ̀rọ̀ ní kalimatani khafifatani habibatani ila rahman ó ní àwọn ọ̀rọ̀ méjì kan bẹ wọ́n fún yẹ ṣùgbọ́n lọ́wọ́ ọba nífẹ̀ẹ́ sí wọn ọ̀rọ̀ wọn ni subhanallah walhamdulillah lẹ́sìn méjèèjì máa ń sábà lọ papọ̀ nínú àwọn àkàrà subhanallah walhamdulillah subhanallah walhamdulillah subhanallah al-azim سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعلم سبحان الله سبحان الله àkọmọlì yẹ Ọlọ́run gbà mí Ọlọ́run àmọ́ ọlọgbọlọrun mi láti lè gbẹrọ fún subhanallah òun náà lè tàbáraka ìtumọ̀ tàbáraka ni pé àfọ̀mọ́ Ọlọ́run kọrẹ́ ẹ̀ mọ́ Ọlọ́run kọrẹ́ ẹ̀ mọ́ kúrò níbi àbùkù jẹ́kù tí wọ́n fi ń tìbí pé kò pé àbí méjì ni àbí mẹ́ta ni àbí kí ìjẹ́lẹ̀ ọ̀kan ni àbí kò tiẹ̀ sí ni àbójú ẹ̀ lórogún ni àbóbímọ ni tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay. Bíláṣípé olùkàlùkù wa ká tẹ̀sílẹ̀ mọ́ àwọn àkàrò wa àwọn gbólóhùn àkàrò gbólóhùn tó ti yẹ ni ọlọ́run kò fún wa ní gbólóhùn tó le nínú òkèwú ló mọ̀ kò fún wa ní tó ju agbára wa lọ kò le. Ànábì sallallahu alaihi wasallam subhanallah gbólóhùn subhanallah walhamdulillah méjèèjì ló tàbí tàbí ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wà lọ́wọ́ àrùbí ó kú kú bẹ́ẹ̀ ní sọ́nà méjèèjì àti ẹ̀rí méjèèjì. Dàbí pé àníwọ̀n jùlẹ̀ tá a bá ti wò tán gbójú bá ń kàn wá ìsìlámù ṣe kíkí ẹ fún wa àìsàn ọlẹ́yìn ni àìsàn Yahudi bẹ́ẹ̀ la ìṣe nàkọ́ra gbogbo kọ́lẹ́ ìsìlámù lè fẹ́ ìṣe ìrọ̀rùn kò sí tó ọ̀rẹ́ ìsìlámù tó ìrọ̀rùn kò sí gbogbo ẹ̀ pátá ìrọ̀rùn àlẹ́ ní àdìyí yóò sọ ẹ̀sìn ìsìlámù kò sí sẹ́ńtò lẹ́nu ìrọ̀rùn lọ. Subhanallah 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 عشرة تكبير الحمد لله تكبير لا إله إلا الله تكبير الله أكبر أي كتر سبحان الله عليه 25 ولا 25 لا إله إلا الله أعرف واحد أعرف كتر سبحان الله عليه 11 سبحان الله عليه 7 oríyìn àná báyìí fáàtì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká má mọ ọdún mọ́ tàkìtìrì nígbà míì 30 nígbà míì 25 nígbà míì 11 nígbà míì báyìí sọ̀rọ̀ àti máa ń ṣe é. ṣùgbọ́n ní tó mú ayé pé àfi ń ṣe kò lè wọn ò ní àṣẹ ìbò wọn ò sì náà sọ lọ́wọ́ kò lè rárá kò ní tí ó fi mọ ẹgbẹ́ ogun kan mi ní 11 ó jẹ́ tí wọ́n kéré ká sí 7 àti náà nìyẹn náà bẹ́ẹ̀ náà jáde náà níta àfi ń ṣe rárá لا إله إلا الله وحده لا شريك له
bí mùsùlùmí máa ṣe ní ayé kílẹ̀ alábìíní khafifatani wọ́n fúyẹ́ alalisan wọ́n fúyẹ́ lórí àwọn yẹn lómi wa darí láàbù lọ́wọ́ wá wọn náà káyọ̀ náà pé òun gan bóyá mọ́tò tó kò rí pé nítorí wọ́n tó mọ́tò tó kò rí pé yóò wá fẹ́ nítorí mọ́tò lárúbáwọ̀ kó máa wá olúwa alábi olúwa wọn sọ pé oní pátí àtìkà lónìí ìlú ọlọ́run yẹn ni alábi bẹ́ẹ̀ ni owó mọ́ o bẹ́ẹ̀ sì orí òun kò ṣáàpù òun lè hà lórí alábi ni ó wà náà lórí mọ́ lákòókò bíi àwọn ẹni ní subhanallah subhanallah àwọn afọ àwọn aṣọ àyè pé báwo la ṣe ń ti ṣùgbọ́n àbúlé dábàá mọ́ fáfíà fún nàìjíríà wọn ni a ti subhanallah ayé mi ní fáfíà ní méjì àwọn míì láti subhanallah méjì subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ayọ̀kan ni ẹni ló wà sí méjì pàtí àlè pọ̀ nítorí àwọn àtàrò tó wà lókè lágbègbè orúkọ àmáìlà àgbègbè òbí ẹ kìí ṣe gbọ́ kìí ṣe tí ń lò ìlú gbọ́ yé kìí ṣe ọ̀pọ̀ kìí ṣe ọ̀pọ̀. òṣèlú àbàtà lọ́lá ọ̀hún àlejò ìgbọ̀sọ́lẹ́mù ó kọ́ wa láwọn ẹ̀kọ́ nígbà tí wọ́n lọ subhanallah tí nǹkan bá jọ wá lójú ó jọ wá lójú kí là ń sọ á sọ subhanallah tábàdì kan tó jọ wá lójú tó dẹ́rù bà wá subhanallah yéé orí mi ò olùwò ẹ̀ torí subhanallah anábìá muhammad sallallahu alayhi wa sallam ó mú àwọn ọmọlẹ́yìn rẹ̀ kọjá wọ́n wá rí nìkan síbi iye ọ̀pọ̀tọ́ tí àwọn kékeré máa ń fi egungun wọn àwọn kékeré àwọn olóòṣà tó máa ń fi egungun wọn kọ́ wọ́n gba ìpín táwọn kékeré ẹ̀kọ́ yẹn àá ìdáàbòbò dé bá nǹkan ogun wọn níbẹ̀ àwọn nínú mọ̀ nílẹ̀ níbà láì ṣe lókọ́tà wọ́n á ní wọn lọ́bì èyí aláàdá dáadáa àwọn àwọn láti báwa náà wọ́n lu báyìí ní náà ló mọ̀ sí kọjá pé àwọn ìfowópamọ́ wa náà kọ́ yóò mọ̀ díẹ̀ lẹ̀ sí bí eégún kan lọ́yọ̀ọ́ agboolé wa lọ́yọ̀ọ́ eré owó náà ń gbé eégún yìí bí yẹn bá débi sí ẹ̀gbẹ́ eégún wa yóò mọ̀ ọ́ mẹ́rin ẹ̀ kò sẹ́yìn ẹ̀ bàbá tí gbàtà àpò lọ́yọ̀ọ́ bàbá tó jẹ́ bí bàbá tí ó jẹ́ bí abọ́ rẹ̀ tó eégún yìí ó wù bàbá tí bàbá jẹ́ ti Ìsìlámù mo rántí dáadáa àwọn afáwa wọn ru ẹ̀kú eégún yìí lọ àtàn wọn ti lọ sún nígbà tá a ti délé ẹ̀kú eégún ti síwájú wa délé ọlọ́run ló mọ ya ìjọ̀dún tó mi bọ eégún àwọn sábà ní wà lẹ́nu àwọn ọmọ náà kó tún bẹ́ẹ̀ bá wà dáká àwọn ọmọ ọ̀sìn kọ́kọ́ tí a bá ti sọ̀rọ̀ mi subhanallah allahu akbar innaha la sunan lè mọ fún ọlọ́run títóbi fún ọlọ́run innaha la sunan súnánù ni ìlànà ọlọ́run ọba ní gbọ́dọ̀ wọ́n ṣẹlẹ̀ lé lórí onídàá tẹ̀bẹ̀rún náà súnà lẹ́yìn lẹ́nu pàtó hàbí wà lókòtà lókòtà àti àlàudá àfàlù ní ọdún bí ẹ̀rọ àlùsòwò alábìíní ẹ̀yìn ní ẹ máa tẹ̀lé ìlànà àwọn ẹni tí wọ́n wá síwájú yín ní ṣiṣẹ́ ń tẹ̀lé débi wípé báwọn ẹni wọ̀nyí tó máa forí bọ ìwò agilintí ìwò aláǹgbá ládàkà tùmù ẹ̀yin náà forí bọ̀ àwọn sábà ní yàrá tó náà máa bẹ̀rù ìwọ anábì tá ń la wẹ́ni wọ̀nyí anábì ní aléyàwó wọn nàtọ́ra yahudi nàtọ́ra ni ẹ tẹ̀lé wọn àwọn sábà ní ilé àwọn yahudi nàtọ́ra wọn ní bẹ́ẹ̀ ni á tẹ̀lé wọn pé táwọn yahudi kírísítẹ̀ tó ń ṣe yóò sọ àwọn yahudi yóò kírísítẹ̀ náà ti àfẹ̀mọ́ tẹ̀lé wọn àfẹ̀mọ́ bá wọn sí kódà kí wọ́n forí bọ́ inú wọn lágbàá àfẹ̀mọ́ bá wọn wọ̀ chọ́ọ̀tì ní jágọ̀n àwọn mùsùlùmí náà lè mú àlèmú láì fẹ́ bíbí wọn àlèmú ìwádìí bíbí wádìí wèrè bíbí àwọn ọmọ ní kan gbóbi wádìí bíbí láyé ìjọ́wò nísìnyí ẹ̀rọ wá sí wà níta àdúgbò ẹ̀yẹ ìgbómi wá o wọn àgbẹ̀ pé ọwọ́ tà wá.
àfa ìdúdú burú jù káwọn tó wọnú wọ agílé ń sí àwọn tó wọ níbi wọn máa yẹ síta inú òtí ìtọ́jú náà tó lọ fáwọn ẹ̀ pé dressing code wà fún bíjì tààlù ìjọba ti tọ́jú ní ìtọ́jú náà àwọn ọmọ ẹ̀ kó má ti ní aṣọ tẹ́lẹ̀ ní àwọn ọ̀sẹ̀ ìlẹ̀ àwọn onílàkà ìṣòro wọn bàtà òun bọ̀ wálé ọlọ́run wọn bàtà òun lọ ní ìyàwó rẹ̀ wọn bàtà lórí ẹ̀kọ́ ìgbà ìgbà táyì gbọ́dọ̀ wọlé ọlọ́run báyìí sùkánù ẹ̀rọ àwọn òṣèlú tí wọ́n ní rẹ́dí kóòdù wà fún tààjú ayé wọn ní wọ́n lè ní bọ̀gáńdì wọ́n ní wáìtì ní kẹ́kọ̀ọ́ fún rẹ́dí fún tààjú sùkánù. ìjẹ́ ìdígbọ́ lọ́dọ̀ àwọn tìbìrì ẹ̀mọ̀ gbọ́ lọ́dọ̀ àwọn tajẹ́ tuntun. ṣùgbọ́n òun subhanallah àmọ́ ń lò ó tí nǹkan bá dẹ́rù bà wá abẹ́nìkan parọ́ mọ́ wa abẹ́nìkan ṣe ń tó jọ wá lójú tá a lérò pàápàá lọ́dọ̀ rẹ̀ àmọ́ ń lò gbọ́dọ̀ subhanallah láti lè fi fọ́ ọlọ́run ọba mọ́ kúrò ní gbogbo abòmùjẹ́kù àlékù lẹ́nu yìí ṣe abòmùjẹ́kù ló kọlù àwọn òwà ṣe subhanallah àwọn afọlọ́wọ́n ọba ní títóbi gbólóhùn subhanallah rẹ̀ kì í ṣe gbogbo ẹni tí ibà mọ́ ṣe àfọ̀mọ́ fọlọ́hún ló gbọ́lọ́hún tóbi káde ní ṣe máa wẹ̀lẹ̀ nísìnyí ó ní ìwọ ọlọ́run ìwọ olúwa wa ọba kan tó ní òòlórogún òòtítàná ọbẹ̀ ẹ̀dí kí ló ṣe òun fọlọ́wọ́n ọba òun fọ̀ ọmọ kò tí ì gbọ́lọ́wọ́n ọba tóbi ẹni tí ó gbọ́lọ́wọ́n ọba tóbi yóò jẹ́ ẹni tí ó sin lọ́hùn torí ní táàbí sin lọ́hùn àti gbọ́lọ́wọ́n ọba tóbi ni ṣàgbọ́yé ló dá sí pé bá a bá fẹ́ mọ bá ṣe mọ báwo la ṣe lè lo subhanallah kò sí bá ṣe mọ̀ ọ́ kò sí bá ṣe lè kẹ́kọ̀ọ́ rẹ̀ tó di náà ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ lọ. ẹ̀rẹ̀ lómi òpó ọlọ́run ọba mọ́ ó ní la ilaha illallah ọlọ́run ọba kan tó ní kò lórúkọ ẹni fún omi tó wá débi kó gbọ́dọ̀ ọba tóbi ó lè fi àdáadáa lẹ̀ gbọ́dọ̀ ọba tóbi tó ń ṣe ní alẹ́ ìlú káì àwọn mọ̀lẹ́kà ló ń bẹ ní òkè ara àtijọ́ wọ́n mọ̀ ẹ́ pé ìyẹn jẹ́ fúnfọ́nà ìwé náà máa ń gbọ̀ wá ẹni ká gbọ́ lọ́wọ́ bá tóbi kí mọ̀lẹ́kà tó wà ní kíníkẹ́ fún mọ́ gbọ́ lábẹ́ àpá táàbù mọ̀ ẹ́ pé ń tàgbà dandan wọn ò lè gbọ́ ní bẹ́ẹ̀ kọ́ àyè gbọ́ lọ́wọ́ ọba mọ́ bẹ́ẹ̀ láì gbọ́ lọ́wọ́ ọba tóbi bẹ́ẹ̀ tó subhanallah ká fọ́ lọ́wọ́ ọba mọ́ ká mọ́ ọ kúrò ní gbogbo àmọ̀jẹ́kù ká mọ̀ fọ́ lọ́wọ́ ọba ọ̀kan sóní gbogbo orúkọ ọlọ́run ká fi fọ́ lọ́wọ́ ẹ̀yìn ọlọ́run ká fi fún ìròyìn ọlọ́run ká fi ròyìn ẹ̀ láì mọ́ tu lùtùkùtù láì mọ́ lọ́lọ́rùn láì mọ́ nàǹgì bọ́lá máa lóhùn lójú olójú tó bá lóhùn lọ́wọ́ olọ́wọ́ ni tó bá lóhùn létí olétí mọ́ wàá máa béèrè pé ọlọ́run lójú tẹ́lẹ̀ máa ń létí rẹ̀ rárá tábà fi ṣe báyẹn sí àti ti ojú wá wúrò ojú ọlọ́run bọ́lá máa lóhùn ní kankan ágbà kó ní ní àgbọ̀dọ̀ wádìí báwo ló ṣe rí tọ́lọ́ lọ́wọ́ ọba tó ní gan pàápàá rẹ̀ gan àmọ́ tá a bá ti mọ pàápàá ọlọ́run a lè mọ pàápàá ìròyìn ọlọ́run yẹn ní bíbẹ ní west islam tó bá sọ ọlọ́run ọba tá a fẹ́ ròyìn ọlọ́run pẹ̀lú ìròyìn tọ́lọ́ ti ròyìn rẹ̀ wá ní kàmáyẹ̀ ní kùbìjà láàyè gẹ́gẹ́ bó ṣe tọ́tọ́ lọ́run ọlọ́run lóhùn ní ẹsẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run lóhùn ní ọwọ́ gẹ́gẹ́ bó ṣe tọ́tọ́ lọ́run ọlọ́run lóhùn ní ojú gẹ́gẹ́ bó ṣe tọ́tọ́ lọ́run tẹ́nìkan ò mọ̀ láíláí ṣùgbọ́n náà bá ti ń fi ìròyìn ara wa tá a fi ń wétọ́ lọ́run yóò di kékeré eléyìí àfọlọ́wọ́ ọba mọ́tà àbájú eléyìí àìsí bẹ́ẹ̀ àfọlọ́wọ́ ọba mọ́ bọ́tà ọba tó fọ́tò sọ́ọ̀rọ̀ bàbá rẹ̀ ní pé wàkọ́ọ̀lù dáhàdà lọ́ọ̀hù wẹ̀lẹ̀lẹ̀ wọ́n ní àwọn yòówù ní wọ́n àwọn ọ̀sọ́lá ní bọ́lọ́wọ́ ọba ní ọmọ ọlọ́run ọba ní ọmọ wo ni anábìwá yìí sá ilé náà sọ ọlọ́run subhana
kúlù láwù wọ̀rọ̀dù gbogbo apáta yẹn ló sọ̀rọ̀ wọ̀rọ̀ yẹn ọlọ́run subhana ṣùgbọ́n òun subhana àmọ́ fi fọlọ́wọ́ ọba mọ́ ó kó sínú àpọ̀mọ́fọ́lọ́wọ́ àti ìgbésí fọlọ́wọ́ ọba anábì sallallahu alaihi wasallam wà ní wa subhanallah walhamdulillah tàbí méjèèjì yìí ó kún òṣùwọ̀n àwọn ìdánilẹ́wọ̀n bẹ́ẹ̀ ní samawati wal ardi ó kún gbogbo tí mẹ́rin ní sọ́mà méjèèjì àti ilẹ̀ méjèèjì. lẹ́yìn náà arábìnrin was-salatu nurun was-salatu nurun ó ní ẹ̀rí as-salatu irun táàrí nùúrù ní ìmọ́lẹ̀ ní. a ti ṣàkẹ́kọ̀ọ́ èdè Yorùbá ìnira ẹbí ní àwọn ọ̀sán ní ìdúgbà yìí nùúrù nùúrù àti tìyáwó ẹ̀tọ́ bẹ láàrin méjèèjì níwò nílé Yorùbá mi ẹ̀rí tọ́mọdé nùúrù ìmọ́lẹ̀ tí ò ní tara ìtara ìmọ́lẹ̀ tí ò ní ìtara wọn náà ń pè ní nùúrù táwọn ọmọ nùúrù mọ́lẹ̀ bẹ́ẹ̀ alùpùpù ẹ̀jẹ̀ àlùkọ́mọ́ ọlọ́ọ̀ni wàlẹ́lì jàdá aṣáàmùsà bìyà wal-qamara munira wọn náà bá òun ṣe bí ni aṣáàmùsù oòrùn bìyà án kíláàsì òkè wal-qamara munira òṣùpáni kí ni lọ ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀dọ́ bẹ láàrin méjèèjì. ìmọ́lẹ̀ òṣùpá kì í tara ìmọ́lẹ̀ ni la ilaha illallah òṣùpá tó bá ń wálẹ̀ dáadáa tó ń wálẹ̀ dáadáa ṣé ibi yóò fi lé lé la ilaha yóò mọ ẹ̀dẹ̀ gbé yóò mẹ́lẹ̀ bọ́ fọ́lẹ́ tù tẹ̀wọ́n tí kaba mọ́lẹ̀ tó gbọ́ mọ́lẹ̀ fọ́lẹ̀ lórí torí yóò ju ìrìnà tí ń bẹ níbẹ̀ yóò ju ìta àfihàn ìdìnnà wọn ojú òpó rẹ̀. ìmọ́lẹ̀ títí ìtara òun ní èrò ìmọ́lẹ̀ títí ìtara òun ní èrò kìí ṣe ìyáwó wọ̀sọ̀láàtù ìyáwó ara wọ̀sọ̀láàtù lóòrùn òòrùn ìmọ́lẹ̀ ìtara yẹn ni pé èrò tá a rí kìí sú ẹni tí bá ń kí bákan náà kìí ní ẹni tí bá ń kí kìí ní lára anábì ní wàjú ìlànà kóòrùn àìní ìsọ̀nà ọlọ́run ọba fi àárín tuntun ojú òun ó fi sára àrùn anábì ní ìrù tẹ́ẹ̀rí yẹ ẹ̀kí àmẹ̀ṣá oní àsọ̀nà àtúnṣáyèrò òdúnrín ìrù tí yẹn máa fi ìdí ẹ̀ máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ bá ní àmọ̀ṣá àfàlì ẹ̀fẹ̀sẹ̀ ẹni tó bá lágbára nínú ibi tó pẹ́ ó máa ṣe lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ adálẹ̀ o yìí pé ìrún wákàtí mara àrùn òun náà fílà máa mú wá má dùn ún ẹja máa mú wá. ọlọ́run bá ṣe ìrún ó fi irun ṣe ìmọ́lẹ̀ fáwọn mùsùlùmí ìmọ́lẹ̀ ẹni fún òní máa kírun àkọ́lọ́wọ́n bá kó fi ìmọ́lẹ̀ tó dára wọ́n lọ́ àgbà. Obìnrin wọ̀sọ̀láàtú nùúrù yóò tá a rí yẹ ìmọ́lẹ̀ yóò ní máa kí mu kí mọ́lẹ̀ yìí mọ́ lára ẹ̀ táwọn bá ti wò ó káwọn ká wo ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ń bẹ lára wọn ká wò ó ṣé àǹfààní tẹ́lifíṣáì dára ní àbí orin tí ń bẹ tó lọ́wọ́ bá tó ṣe fún wa bá a ti wà ilé ní apàrọ̀ àti kàkàmọ́ ọjọ́ lé kákàndínlé tá a fún ọba títí nù ó dájú ẹni kan ní wa àní lóruṣù àlòkù mọ́tò máa ní lóruṣù àbíkẹ́ ìlú àwọn oṣù àgbà àfikún òkè iṣẹ́ ìdíjọ kò ní jókòó lára ṣùgbọ́n rọrùn kí ni ká Kùránì lẹ́nu kó kàrá àárọ̀ kó fílẹ̀ lọ́sàn-án kó fílẹ̀ lálẹ́ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ ó rọrùn bẹ́ẹ̀ ẹ tí wọn bá ti ń fi ilẹ̀ ìsìnlẹ̀ kọ̀ọ̀rọ̀ ní ọmọ ìjìnlẹ̀ ilé ìgbẹ́ ni ẹ mùsùlùmí náà jìnnà bí ẹ mùsùlùmí ǹjẹ́ tí bó ṣe wọlé kó rí kò sí kọ́mọ́ ka Kùránì torí yóò kiri fọlọ́
náà gbọ́ irun láàyè àlàmà ìmọ́lẹ̀ táàbá kí irun wákàtí márùn-ún ọlọ́run ó bu aṣọ ìmọ́lẹ̀ yóò gbọ́kúrò lára yìí gẹ́gẹ́ bí àwọn ìṣíwájú fún èyí ìrun ṣeré ìrun ọ̀ràn yẹn ni ìrun náfìlà ni ìrun àtìgbọ́rẹ́ ní fún èyí ìṣòrí eléyìí sì ní nínú àwọn sáyẹ́ǹsì àtọ́rẹ́ nínú àwọn ẹ̀ṣà fáwọn ẹni rere ni in fact nínú táàfin mo nígbàgbọ́ tí wọ́n fẹ́ mọ olóríire ẹni tó jèrè láyé tó jèrè láyé ìyá mọ̀ ìrun àwọn àdìsẹ́ ìròyìn yẹn bó láti tẹ̀lé yìí ọlọ́run ti fọ́nà lọ́sọ̀rọ̀ àti pé alìsíláàmì jáde ẹ̀sẹ̀rùn àti ìtẹ̀lé ìtẹ̀lé ọlọ́run wa múlò ìyàwó ẹ̀jẹ̀ wa ní láàríkà wónú ni mọ́tòlè ṣòro ọlọ́run láwọn ẹni wọ̀nyí ni wọ́n jèrè èrè wo ni táyé àtàlẹ́kẹ́ èrò wà níbẹ̀ alẹ́bílẹ̀ ní kí múlò sọ̀nà wọn a máa gbèrú dúró ká gbèrú dúró ká kírun fọlọ́run nínú tí máa yẹ kí yẹn géèrè kí yẹn jẹ báyìí ìmọ́lẹ̀ tó ti sọ̀rọ̀ kó dá sí pé wà ní kẹsíìrì wàtí wọ́n ṣàlàyé nípa tí ojú iye min asari sùdù ti ìmáàmù ti ojú min asari sùdù níbi ìwà ìdájúkọ wọn ìrún pa ìrún àǹfààní ti di dúdú kì í ṣe dúdú dúdú gbọ́ lórí pé gbogbo ẹni tó bá ń tún dáadáa kékeré yóò mọ bẹ̀rù rẹ̀ yóò mọ bẹ̀rù rẹ̀ kékeré yóò mọ rí mọ́lẹ̀ ìlà rẹ̀ yóò tún mọ pọ́nlé bóòlù ti ní pọ́nlé yọ kí ló fọ́nà kó káàkiri àwọn kí sórí òkè mọ́bí òkè ìṣáì ó ti ń kí bẹ́ẹ̀ tìbí wà ní pọ́nlé yóò pọ́nlé bọ́tà ni ẹni ò bá kí bó jẹ́ kó kí tó ń fọwọ́ tẹ̀m̀bẹ́lẹ́kẹ́ tẹ̀m̀bẹ́lúkú tó fi mú irun wọ́n á yẹ̀yẹ́ lẹ́sẹ̀ èèyàn lè sóríire èèyàn lè jẹ́ táwọn èèyàn tí wọ́n tẹ̀ wọ́n gbà kó jẹ́ pé ẹni tí wọ́n kó ń kírun in fact títí ìbá náà fún ẹmọ ń kírun yóò fọkàn tán yẹn kò kí o yóò mọ̀ pé ẹni yẹn ni ọlọ́run bá ní náà fàdàdà tí ó dé fún ẹ̀ ń pàdé sí mọ́sáàkì gbogbo gbà ní ọmọ ìgbà àkọjá yìí wọ́n lọ kírun ṣùgbọ́n wá rí pé èèyàn tó ń kírun àwọn ọmọ òní tí ọ̀sẹ̀ ni e lórí ẹni pé nínú orí tọ́lọ́wọ́ bá ṣe fún wa nìyẹn gbogbo tó sì lè má bá wa lórí ìlú ọlọ́wọ́ bá gbé kúrò fún wa ìlàpẹ̀ta ló wá fún wa ní hálùkù tó lè wàláì orí lánìí ṣòro mi kàm ìṣe ọtí mímu léèwọ̀ wàláì orí lánìí fún wa wàláì orí lánìí ìdí ń bẹ àdúrà àti ilé amúmi sí i ìfẹ́ kọ́nà bá ṣe ọtí ní àlàálí ni búdà wọ́n gbèsè ìgbà yìí. wọ́n wá kíkọ́ pọ̀jù báyìí bá bó báyìí yóò ronú wọ́n yóò sì sọ yóò sì wí àwọn ilé ìṣùgbọ́n ọlọ́run ò sì wá rẹ̀ zúkú làwọn àyẹ̀ mọ̀lẹ́bí omi bọ́lá bá ṣe ọtún mú lé wọlé àbọ̀ ló mú zúkú Allahu akbar alhamdulillah wallahi alhamdulillah alhamdulillah wàlláyé ẹ ká fọlọ balẹ ọpẹ wàlláyé tí wọ́n yẹ kọ́ lọ́ba sílẹ̀ ẹ bá ti fẹ́ kírun ẹ má mutí kò sí yẹn kí wọ́n fẹ́ kírun ẹ má mutí àmọ́ ẹ lè mutí nígbà mí o kò sí àgbèrè ẹ̀ kan tí gbọ̀ngbọ̀n òsì tó dùn ọmọ ìsìlámù ọlọ́dún ìmọ̀ ọ̀nà mọ́sálásí kì í mọ̀ ọ̀nà mọ́sálásí adéwọ́n náà bá ní bí àti àwọn Yorùbá a lè sin ajá fáwọn ará àdúgbò kan ní sọ kó má kú mọ́ mu wọn lè gbẹ́dẹ́ náà tó kọ́ láti mọ́ mu ọlọ́sìn èdè gọ́ọ̀gọ́ wọn mọ́sálásí kò lè wá òun náà mọ̀ bẹ́ẹ̀ ni kó wá tó yẹn ní ọ̀bọ mi ẹ̀rù àdìmí ìní ẹ̀rù lórí orí mi ti dàrú lórí. Bukawa wo tó lọ́ba tẹ̀ wá sọ sí ní halal kó amọ̀mọ́ mú akàmọ́ wá sáré lọ lórí rẹ̀ amọ̀mọ́ wá ní báyìí mọ̀ kọ́ bọ́ra lórí náà nìyí sábà pàdé níbi kó máa pàdé níbi ìyàwó pàdé níbi ilé báyìí kọ́ síwájú náà nìyí àwọn afáàná ti gbàgbé ti gbé níbi bọ́dà tó mọ̀ bẹ́ẹ̀ lọ sáà ní ẹ̀ ṣé wàá mú sọ́ọ́ lórí ọjọ́ ìgbé
ẹ máa fún àwọn àfikún dára ọlọ́run kò sì wà bẹ́ẹ̀ kò pọ́n ìròyìn sáà ní ilé oòrùn tàbí ìmọ́lẹ̀ àti òkùnkùn lórí ìpàdé ọlọ́run bá ti wà láàtàkọ̀rọ̀ rẹ̀ إنما الخمر والميسر والأزلام والأنصار رزق من عمل الشيطان فاجتنبوه ẹ̀jìnà nígbà tí níjọ́ tọ́lọ́run bó ti ṣe yọ sí haram gbọ́dọ̀ ọ̀gá ni kọ́mọ́ mú wa mọ́sálásí lọ́wọ́ ni kọ́mọ́ mú ní májèlélọ́kìlù nígbà yẹn kò tí ì dé wọ́n sì máa mú ń gbà náà mọ́ bá kírun Allahu Akbar kó kálá mú náà èyí kó yàrá ìgbà fún náà oníyà àyọ àyíká tuntun ẹni tí ò mú sí gan tí ò bá yẹ kó gbárí súrà tí máa ń dàrú mọ́nà lójú ẹni tí ò mú sí kámátó alẹ́ lójú ní búrà lé lójú mọ́jú ní oníyà àyọ àyíká tuntun náà àbúrò máa ká àbúrò náà wà á ń tún àbúrò náà máa àbúrò ẹrù ẹ̀yọ́ ìkẹsẹ̀ rí èmi ò mọ̀ sí dẹ́yìn sẹ́yìn ló mọ̀ sí tí mo sì ẹ̀ mọ̀ sí tí mo sì ayọ̀ mọ̀ sí dámọ̀ àwọn bá lọ́wọ́ ti jọ́ sí ẹni mọ́tíláṣí ọlọ́ni bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ẹ̀dùn wá ọlọ́wọ́ ẹ̀dùn wá láàtà kúrò fún àtàlátà wà á fi sùkà ẹ má mú tí nígbà tẹ ẹ bá tẹ kiri tí wọ́n ti bẹ̀ alùpùpù tí ń bẹ níbi ọtí òkùnkùn tí ń bẹ níbi ọtí kò sí yóò mọ báyà gbé ni bẹ̀yẹ ọlọ́ọ̀ni ìmọ̀ ní ìdílé lára àwọn mùsùlùmí wọ́n ti gbogbo ọdún tí wọ́n ti pọ́n sílé kéèjì ìgò àgbá ọ̀nàpọ̀ ní àgbá dúrọ́ọ̀mù kẹ́ẹ̀gì wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ sí ẹ̀ sí àárín àti oníṣìṣì ìmọ̀dínà ìyẹn náà bá ti sọ pé tó bá já sí wípé ọtí bá jẹ́ ìgbéni wọn ò ní mọ̀ ẹ́ dájú sí káàkiri kìí ṣe ẹgbẹ́ ẹtí iṣẹ́ ẹgbẹ́ tó mọ́ mi mọ́ haramu ni wọ́n dà sílẹ̀ ìyẹn lè kírun lórí rẹ̀ wọ́n tún mú àmì pé ẹ̀rí ìyẹn pé tá a bá gbọ́ sí kalẹ̀ báyìí tó bá transform fún rẹ̀ tó change ara rẹ̀ fún rẹ̀ tí ó pààyàn mọ́ ó ti rí yẹn ó ti di zobo ni ó ti di gbogbo ni àwọn ọmọ òṣèlú láì lórí rẹ̀ tó di bí gbogbo rẹ̀ ti wà yẹn tó bá pẹ́ lẹ́ẹ̀ tó pẹ́ yóò di ọdún ilé náà tó ní hamdu kó transform ọtí al-istihala àwọn fún ọtí ìbọn tó lọ sáà tó ní istihala kí nǹkan ọtí àbí ẹ̀gbin kó transform ara rẹ̀ sí nǹkan mi wọ́n máa sun ẹlẹ́dẹ̀ tó jóná tó dérú alẹ́ lórí àbá alẹ́ lórí yẹn alẹ́ lò kìí jẹ ẹlẹ́dẹ̀ ọlọ́run ní ká má jẹ ẹlẹ́dẹ̀ àbí ó sì ní amára ṣùgbọ́n eléyìí ṣe ẹlẹ́dẹ̀ ó ti rí eérú ti alẹ́ ní kọ́kọ́kọ́ alẹ́ ní kọ́kọ́ọ̀tù eérú nìyẹn náà. Bẹ́ẹ̀ni kò sí èyí tó ga àdéhùn wàláì ètò wa náà lọ́dọ̀ ní ètò wa náà wọn tó lábàá dé ìlú tó lábàá tó ń tó ìwé ọyọ àti gbọ́ àyíká rẹ̀ ṣùgbọ́n tó mọ tó bá náà lẹ́kọ̀ọ́ òun sọ ní oṣù ní mọ̀sínú náà tọ́lọ̀ bá ṣe nǹkan ní èèwọ̀ jíjẹ rẹ̀ léwọ̀ ó ṣe owó orí rẹ̀ ó ṣe léwọ̀ sí ìròyìn rẹ̀ bẹ́ẹ̀ àìjẹlẹ́dẹ̀ àìsíta àìsíra ìjọba ìdáná láti ṣe ìjọba bọ́dù nísìnyí wọ́n ti sun ẹlẹ́dẹ̀ wọ́n sun àwọn àmìtì eérú alẹ́ ló àbá alẹ́ ló eérú rẹ̀ alẹ́ ló kìí ṣe ẹlẹ́dẹ̀ mọ́ ìdésì ànábì ní ọlọ́run ti kí ni ẹlẹ́dẹ̀ léèwọ̀ ìdésì ní títà nílá ọlọ́run ti ní ká mọ́ jẹ ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n nítorí kúrò lẹ́lẹ́ ojú ti kí ni yẹn eérú ìdésì ó ti di nǹkan míì ìdésì ó ti di nǹkan míì tó ti nǹkan bá di nǹkan míì lókùn gbàtà àtìrẹ́ ìpè ẹ̀ mọ́ lo eérú wò la mẹ́lò eérú bí àbí
eérú igi àti eérú náà ni. olùkọ́ tẹ̀ àmì àríjẹlẹ́dẹ̀ àti tẹ̀lẹ́dẹ̀ ìnàmá ìdá harama ṣíyàn harama sáwọn bọ́lá bá ti nǹkan léwọ̀ ẹ máa wá sáré kọ̀ dáadáa bọ́lá bá ti nǹkan léwọ̀ ní jíjẹ ó yẹ kí léwọ̀ ó ṣe títà rẹ̀ náà léwọ̀ lórí ó ṣe títà rẹ̀ ó ṣe ní èèwọ̀ ẹ̀tọ́ wà láàrin jẹ́rì títún fún alápẹ̀rẹ̀ tó lè lé ìwọ̀n dáadáa. Kí n mú àpẹẹrẹ ọtí wá ọtí sábàmùtí amanda nàm tó ti bá wà nílẹ̀ tó lù pa òun parí bíi pé fermentation tó wà nílẹ̀ tí máa ń da ọpọlọ ó kúrò àjọyọ̀ bẹ kúrò ó wá domi nìkan a lè lò àbá lè lò ẹ́ a lè lò wáyé dàbí lè lò. So ó ti domi sọlọ ní a máa mọ mi mu àbí sọlọ ní yẹni tá a máa ti ṣe ilé ìdókòwò ní àlùfíìsì hàlà so bí táwọn afáàfin ní ìyàpẹ̀ ẹ̀rù ni pé ǹjẹ́ a lè ṣe fúnra wa ká ṣe fúnra wa ká wà tó mo níbi eru ká wá sun ẹlẹ́dẹ̀ ká lè wo eru àwọn afáàfin àgbàdo ṣùgbọ́n dábẹ́ kí ní yẹn fúnra ara rẹ̀ ó transform ara rẹ̀ táwọn ẹni ní ẹ̀dọ́ fi ní àgbẹ̀rẹ̀ ìyẹn tó lọ́mọ náà muslim olóṣèlú ní ìyẹn gángan lẹ́yìn níbẹ̀ tá a bá transform wo fúnra ara wa sàbúrú mẹ́ tá a bá tíjẹ fúnra ara wa sàbúrú mẹ́ wàpẹ̀rẹ̀ kó jáńfẹ́rẹ́ ara ìjà ọ̀pọ̀lọpọ̀ àwọn lò cocaine ọtún tá a gbẹ̀ gan alcohol ó wà níbi àwọn nǹkan mìíràn lò ó wà níbi àwọn mẹ́sìn mìíràn lò wọ́n ti transform cocaine wà níbi panadol wọn panadol àwọn lò bárabá lò bárabá lè fi gbóró ìyàlú panadol yà lò ní àwọn òògùn yóò ní wọn bẹ blood tonic wọ́n sábà wọ́n ní alcohol wọ́n sábà wọ́n ní but percentage wo ni so wọ́n ti transform rẹ̀ ètò kò lè ààyè rárá wọ́n wá fi preserve rẹ̀ yẹn ló gbé mọ́ lọ́dún méjì ló gbé mọ́ lọ́dún mẹ́ta ló gbé mọ́ lọ́dún mẹ́rin àìjẹ́bẹ̀ òwò lè ní ìjọba ìjọba ìdàlọ́ ṣùgbọ́n tí wọ́n fi fi yẹn pé tó wọn bá fi lè fi sí tó gbọ́n ẹ bá wà níjọ́ méjì ìjọba mẹ́ta yóò di ọtí tó wọn pa àwọn èèyàn wọ́n á fi fi yẹn tó lè ba lè pẹ́ òkú tó wá fi lè expire tí yẹn bá lò ó lẹ́nu òmí ìgbẹ́gẹ́ pé yóò ṣìyàn bí ìgbà tí yẹn mú ní mo dòní yàn náà torí sókè ọpẹ́ ní bọ́lá ọba ó ṣe gbogbo ìran wọn tí gbogbo ìran rẹ̀ ó ṣe lè wọ̀ fún ọ lórí alábìsọ̀lá máa tó náà ní asọ̀lá tó dóorùn ó ní ẹ̀rí níta ní ìmọ̀lẹ̀ dóorùn ẹ̀rí àwọn afáàfà torúkọ náà bá ní dóorùn ní àbí ìṣòkò náà àwọn míì ní orúkọ náà ní dóorùn àwọn ẹni rárá ìṣòkò náà ìdíjà ìdọ̀káyọ̀ ìdíjà ṣe àgbẹ̀rẹ̀mọ́ra sáré àwọn bẹ̀rẹ̀ pé nínú orúkọ náà bá ní dóorùn wà náà kílẹ̀ ẹ̀rí fún wọn torí nínú ayé sọ́tò náà الله ذو السماوات والأرض الله ذو السماوات والأرض Ọlọ́run ni ìmọ́lẹ̀ gbogbo sánmà àti ilẹ̀ bákan náà nínú hadith ti àhàjù ìyáàmúlẹ̀ dáná tó ń ní Allahumma anta nuru samawati wal ard ìdí sábà tó máa ń wọ́n sábà ní gbogbo wọn ní ẹ̀rí nìyẹn àwọn tó ní ara Ọlọ́run bò ṣe núùrù wọ́n lórí pé ìlú gbólóhùn núùrù fún Ọlọ́run àbọ̀ Ọlọ́run bọ̀ wò ló núùrù gẹ́gẹ́ bí mọ̀tẹ́kìlẹ̀ orúkọ tó dájú ló fún ara rẹ̀ gẹ́gẹ́ bí as-Sami' al-Basir ar-Rahim wallahu alladhi la ilaha illa huwa al-Malik al-Qudus as-Salam al-Ahad Ọlọ́run bọ̀ ló núùrù bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run bọ̀ kì í ṣe núùrù gbogbo tuntun dáa bá ti wá rí núùrù yálà náà Kùránì jáde nínú hadith ni sábà tẹ ẹgbẹ́rúkọ náà lọ gbogbo tọ́nà máa sọ níbẹ̀ láàmú ọlọ́ọ̀ni aláwù òun ọlọ́ọ̀ba núrú samawati wal ardi ẹ̀há lè ní
ọlọ́run ọba òun náà orúkọ ẹni kí ni lóru àmọ́wá ti wà láàrú tuntun ọba tó ní àgọ́dọ̀ tàbí tó wá ní lóru kí ni ìmọ́lẹ̀ kí ni ọlọ́run ní mú ìmọ́lẹ̀ sánmà méjèèjì ilẹ̀ méjèèjì kátó sílẹ̀ bẹ́ẹ̀ nínú ọ́fíìsì lórí àdìsí ní Allahumma anta nuru samawati wal ardi wọ́n ní bákan náà ní lẹ́tọ́tù ìfapá alẹ́ àwọn sábà pé nùúrù torúkọ náà ló kù sórí kọ́ náà. so nùúrù òun ni ìmọ́lẹ̀ títí ìtara ìdánwò ní nùúrù yìí yàrá ń sọ̀rọ̀ máa tó láti gbogbo àwọn ọmọ àwọn ìjáde nùúrọ̀ ìjáde nùúrọ̀ fún káàkiri ìjọba bákan wàtúwà ráhìn àti hálì àti àmàlù àti yẹmínú àti ṣìmáàlì wọn náà bá tún ìmọ́lẹ̀ sí mi lára tẹ́tì mi ìgbọ́ràn mi ìrìnà mi pẹ̀lú ìmọ́lẹ̀ sí ìtara kò ní jó yẹn lára. wọ́n jẹ́ ní tí o bá kírun bó ṣe yẹ kó kí irun ò lè jẹ́ ìmọ́lẹ̀ fún àmọ́ tó bá ti lè kírun bó ṣe yẹ kó kí irun ó jẹ́ ìmọ́lẹ̀ fún. lẹ́yìn náà lọ́dún sọ̀rọ̀ lọ́wọ́ ní والصدقة برهان أنا بني الصدقة إنسان بني الصدقة ọ̀nà méjì ni ó túmọ̀ sí sọ̀dọ̀kọ́tù wájibá ìyẹn ni zakatu zakata àmọ́ yọ àbí sọ̀dọ̀kọ́tù tatawwu'i mustahabba tààrà àfihàn máa ṣe tààrà àfihàn a máa ń ṣe fáwọn tí wọ́n nídìí rẹ̀ tí wọ́n ní bùkátà òun la máa ń ṣe fún. àmọ́ ti tààrà àfáwọn ọ̀nà ní bùkátà ẹ̀rí tabatu dára kọ̀ọ̀ṣáàlì àti àkùsọ̀rọ̀ àti sọ́lápọ̀ wọ́n jọ lọ papọ̀ ni ẹ̀rí ìtàn àti ìtàtọ́nà ọ̀pọ̀ òkú méjèèjì àwọn àdéhùn ọlọ́pàá pátá sọ̀rọ̀ àti ìdàkà ọlọ́pàá fún mi. alábìsọ̀rọ̀ máa ń sọ́ra ní wàsọ́dà kọ́tù burihanu ó ní ẹ̀rí sọ́nàpọ̀ burihanu kí náà ń pè ní burihanu aliburhan ìmáàna alihujja ẹ̀rí gbẹ̀dẹ̀kẹ́ni tó máa ń ṣe zaka tó ń ṣe ìtọ́rẹ àánú tó ń ṣe oore fáńtì tó ní ìoore tó ń ràn lọ́wọ́ ẹ tó ń ràn lọ́wọ́ eléyìí yóò jẹ́ ẹ̀rí tẹ́ni ẹ lálùkìyàwó náà alábìsọ̀rọ̀ máa ń sọ́nà tó máa ń dọ̀dá lùkìyàwó náà ó ní ọlọ́run ọba ẹni tó lówó tí òyò zaka ọlọ́run yóò sọ owó rẹ̀ yóò sọ di ejò ńlá yóò mọ wá ṣàjẹ lẹ́nu yóò mọ ṣàjẹ nímú ìwà ni àfiwílẹ̀ ìdíwílẹ̀ pèlè tiẹ̀lẹ̀ ìbí ni owó tó yọ zaka látara rẹ̀ ẹ̀rí tó owó wa ayé zaka látara rẹ̀ ẹlẹ́mìí sábúdà kàkì ẹ̀ yọ tó bá ti gbé tó báyìí tó kọ̀ lọ dúró rẹ̀ ayé ti bẹ́ẹ̀. Abubakar Siddiq ọ̀sẹ̀máà tara àjù lára tó bá wọn yẹn jà fún nìyẹn bá wọn yẹn pọ̀ táwọn àwọn ìdúgbò yẹn zaka táwọn mùsùlùmí bá yẹn zaka ni kò lè dúró sí láàrin àwa mùsùlùmí. ìwà ẹ̀yọ táàkì là ń yọ tí etí ṣe jọ sí sọ́dọ̀ wọn ò sì rán wa gbogbo ẹjọ́ tó bá yẹn táàkì yóò wúra rẹ̀ tó ń wọ́ ti dàka láti yọ tó bá wọ́ tiẹ̀ yóò yọ tó bá yọ ẹlẹ́kẹ̀ẹ́dì ẹ̀ṣẹ̀ ńlá kan pẹ̀lú ẹ̀ṣẹ̀ ńlá ni kí yẹn ti dàka sílẹ̀. sọ́dákọ̀ á ṣe káàárọ̀ èèyàn lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam bóyá ẹgbẹ́ hadithi an yakuna mawqufan kó jẹ́ mawquf òun ló ń lálàáfíà ó wà nínú mọ́ àtọ̀ àlùfáà ibn al-Barr al-Iskar ó ṣàlàyé lórí ẹ̀ pé ìtàn ìtàn náà lọ́wọ́ ìtàn pé ètò sáìlẹ̀n gbẹ̀ngẹ́ tí wọ́n wá bá yí ẹ̀fún tẹ́ bá ní wàláwàlá fáàkì kó dàbọ̀ ẹ̀ gbógun ẹ̀jú wá yẹn ní pé bẹ́ẹ̀ bá rí èèyàn tó bá wá pẹ̀lú ní mo sí àkọ́kọ́ ló tóbi lórí àwọn òbí lọ́kọ́ àti ọkọ̀ tó tóbi jù tó bá wá pẹ̀lú ẹ̀ tó wá bá ẹ afáyà fún ẹ ṣàánú mi ẹ̀fún ẹ̀dùn
torí pé èyí ẹ̀fún nígbà tẹ́ ẹ̀ ti mọ̀ pé ẹni di oníjàmbá ni ẹ̀fún alẹ́sàlọ́lá sọ́dá ní àlìyájú lórí ya káyọ̀ nínú àlìyájú tútùlá ẹ̀rọwọ́ tó wà lókè ó lóore kí o tó wà nísàlẹ̀ lọ wà àlìyájú lórí ya ó léyìí tó wà lókè ìyá lè mú kíkọ òun ló náwó wà tútùlá ìyá àfìdá òun ni máa gbà gbogbo ẹnikẹ́ni tó máa sọ iṣẹ́ àjòjì iṣẹ́ tí máa ń jẹ látara rẹ̀ kò ní ga yóò mọ kúrú ní kò ní ga yóò mọ lé ní kò ní ba yóò mọ nọ̀rọ̀ ní kò ní yó. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ń fún ìdẹ́sù kẹ́rin ní sábà ń sọ nípa àrùndínà ọ̀rọ̀ ní ìtàbí kẹsàn-án àti àmúwáàlì ká kówó jọ kọ́nà ń pè ní ọ̀rọ̀ lágbọ́yé ti mùsùlùmí tá a gbọ́yé kéèyàn kọ́ lé kọ́nà ń pè ní ọ̀rọ̀ kéèyàn polówó báńkì kọ́nà ń pè ní ọ̀rọ̀ kéèyàn ní mọ́tò kọ́nà ń pè ní ọ̀rọ̀ àlùdínà dínà nà alábìnrin àlẹ́sà àlùdínà bí kẹsàn-án àti àmúwáàlì ó ní ká kówó jọ kọ́nà ń pè ní ọ̀rọ̀ ó ní tá ń pè ní ọ̀rọ̀ òun náà ní dínà nà ọ̀rọ̀ ọkàn lọ́dọ̀ pé àdúgbò lówó tó lówó bẹ́ẹ̀ sì ní tálíkà tó lówó náà kọ́ àdúgbò bá àdúgbò lóṣù àdúgbò tó lówó olówó ni tálíkà ń kọ́ àdúgbò lóṣù ẹni tó bá ní ìyá ayọ̀ ọkàn nínú wọn ọlọ́run fún ó dúpẹ́ ọlọ́run dùn ó ṣe sùúrù ògbárata ẹnìyẹn náà ń pè ní àǹtàlì ọgbọ ọlọ́rọ̀ yìí òjò náà bá ọlọ́run ṣe ọrọ̀ ẹnìyẹn ó máa ń jọ lójú iṣẹ́ nígbà tẹ bá wá sábà kò tẹ ẹ níyàn ní yàrá kan náà ni wọ́n ní ẹ̀ẹ́rì pẹ̀lẹ́ ti bàbá lẹ́ẹ̀dì ríya lẹ́ẹ̀dì rí àwọn ọmọ ó kéré ju ọmọ méje mẹ́jọ wọ́n sì rí ẹyẹ àwọn tó ń gbà sọ́dọ̀ bẹ́ẹ̀ sì ni bàbá ò dúró bàbá tó wà ní sábì tó ṣe ń pọnmọ lọ tó ṣe ń bímọ lọ tẹ́fọ́ wá dé sí ìdáhùn olówó wà ẹ̀ẹ́rì mansion 3 plot 4 plot tẹ́fọ́ wá dé bẹ́ẹ̀ ẹ̀ẹ́rì olówó nìkan òun àti ìyàwó tí ó bá ní ní o tó má ti á níyàwó ẹ̀dùn ní gateman ǹjẹ́dùn ní náà ní ajá àwọn ọmọ ń kó ọmọ méjì gbọ́dọ̀ ọbẹ̀ ń lò ìlú kọ́mẹ́lẹ́mẹ́kẹ́ ọbẹ̀ London wọ́n wá fún ilé náà láti la ìlà àìlọ́ wọ́n wá kó àwọn èèyàn ọgọ́rùn-ún síbẹ̀ àyùmọ̀ gbà wọ́n lọ ní. àwọn èèyàn kó bímọ rẹpẹtẹ àwọn èèyàn kó bímọ bí ọmọ ẹja bí ìbáṣe lówó tẹ́ pé tàbá ti dé sí báyìí káwọn ọmọ wa kó wọ́n ya lù wá pé àti oníbà ya wọlé tó di olówó lọ ṣùgbọ́n ẹyẹ bí àṣà olówó wa ní the rich also cry olówó náà máa ń sunkún òṣì ń dààmú olówó náà olówó bẹ̀rù òṣì kò sẹ́ni tó bẹ̀rù òṣì olówó tálíkì bẹ̀rù òṣì òun bẹ̀rù fún ẹ̀ lọ olóṣì gbọ́n tálíkà gbọ́dọ̀ tó sá fún òun náà alikébùrú wa takabọ̀ gbéraga oríṣiríṣi ẹgbẹ́ ẹ̀kú mọ́tàlì ìkẹ́ fún orí tálí oṣù ẹ̀gẹ́ tálíkà pọ̀ gan-an báwo gbọ́dọ̀ mi gbéraga bẹ̀ fún èmi ní wàá lọ́mọ tó wà sí èmi rárá ìdí mo ti gbọ́ láti ọ̀pá kàmọ́ ni ẹ̀rọ àwọn dámọ̀ ìdí ìsinà ní ìwé ìkú ni gbéraga ẹ̀jẹ̀ fún tálíkà ọmọ wa kírù àbá ẹ̀sìn ẹlẹ́jọ́ ẹ̀kínú ẹ̀jẹ̀ ìfẹ́ lọ́rùn ẹ̀jẹ̀ ìsìnkú lẹ́yìn onídàmù àdánwò náà nígbà nìyí ìlànà ìfọ̀ sọ pé ọlọ́wọ́n ọmọ òní ti ojú kẹrẹ ìwọ àwọn ènìyàn kan nínú wọn náà ni èèyàn ń kò tẹ́kì òun aláìlé tuntun wá ṣe kán oṣù kán tó oṣù ìbẹ̀rẹ̀ kẹtọ́ lọ́wọ́ ọlọ́wọ́n ọmọ òní ti ojú kẹrẹ ìwọ. Al-Burhan asọ́nàkọ̀ ká fún ẹni tá a bá ní tábà ní tábà lágbára ká fún yàn ká àwọn wò ó Ànábì sallallahu alaihi wasallam ó ní asọ́nàkọ̀tù sàárà àtàrí yẹ tó ti hù ìmọ̀ọ́pa ẹ̀rí ìmọ̀ọ́pa kí ni harral qubur ó mọ̀ọ́pa ìnira ló sàárì ó mọ̀ọ́pa ìnira ló sàárè ìgbóná ló sàárè sàárà àtàwọn ọmọ ẹ̀ṣẹ̀ yẹn fẹ́ni tá a ṣe kájí fún yẹn ń máa pa
àyè fojú kéré ẹ̀ nígbà ajá lùsùn náà fún ẹ̀yọ́ ká má nà ọ́ táwọn èèyàn sábà lágbára àbí ẹ̀ máa bá wa. rárá ilé yóò bójú mu ẹwà wọn yá wa ẹwà wọn bá wa tí wọn jẹ pé wọn ò tẹ ní mẹ́ẹ̀tì ní tó wa wọn máa ń lawọ́ pé ediwọ́ ọmọ ń yawọ́ máa lè sọ èdè ní ìjàre ọdún tààrà náà bíjà náà ẹgbẹ́ yìí jẹ́ bíjà rẹ̀ ẹ wá ní tààrà náà bíjà ìwọ ní tààrà náà tún náà alẹ́ sọ̀rọ̀ máa wà nígbà àwọn ọ̀rọ̀ wa wọn náà lè fún wa wọn lè wọlé fún akọ́tọ́rọ́ wa akọ́tọ́dé ó yà ó da anábìyẹ ti tẹ́lẹ̀ òṣèlú náà nímọ̀ alẹ́ nínú yìí anábìyẹ òfin tó nílé yẹn tọ́ rẹ̀ ilé náà ń pè ní àdìsí sáàbù níta ní ìdájọ fún yàn torí pé ìjọ ọmọ ìyá jọ wá lójú bẹ́ẹ̀ ló ń wọ lójú ṣe ilé ìsìn yìí ní kò jẹ́ ká mú sí dáadáa ká máa ràn lọ́wọ́ ìfá ọ̀rẹ́ yẹn ní ká máa ràn lọ́wọ́ ọlọ́run wà táwọn àánú alálẹ́ lórí wọn sákòwà wàlá táwọn àánú alálẹ́ lórí wọn lọ́wọ́ ká máa ara wọn lọ́wọ́ ọ̀rẹ́ yẹn ní ojúṣe mùsùlùmí ìbànújẹ́ mùsùlùmí ìbànújẹ́ gbogbo mùsùlùmí ìdùnnú mùsùlùmí ìdùnnú gbogbo mùsùlùmí. tó wá ní wọ́sọ́dà kọ́ọ̀tù burhan ó ní ẹ̀rí tààrà àtẹ̀rí yẹn o burhan ni ẹ̀rí ni ó jẹ́ fún yín àfáàjú ẹ̀rí ló jẹ́ fún wa nínú sàárè yóò pa ìnira nínú sàárè tá a lè ní yóò pa fún wa bákan náà tó bá dọjọ́ kìámọ̀ yóò jẹ́ ẹ̀rí fún wa bákan náà burhanu ni ẹ̀rí ni láti wá àlékún lórí oore ẹni fún un lè mọ́ tọrẹ kó kábàámọ̀ bí bá ṣe orí tí mọ́ tọrẹ ni òṣì yóò dé báyìí rárá níbẹ̀ gbogbo tí wọ́n ní àwọn olówó tí wọ́n ní wọ́n lára nìyí Allahu Akbar Yorùbá ń lápọ̀lé pọ̀ jù ní abadílẹ̀ Yorùbá láyé jọ́hún wọ́n á gbàdúrà wọ́n á fún lóúnjẹ wọ́n á fún gbogbo ẹ̀. ìlú kan bẹ wọ́n pè ní ìlú Àjàjẹ́ wọ́n fẹ́ lè kọ́ sí ibi àtiwọ́nú ìlú ìgbé kòsórí mọ́ ayélujára lórí ìlú yìí o torí wọ́n máa ń tọrẹ gan wọ́n máa ń tọrẹ bí afọ́jú ni gbogbo àtàwọn èèyàn kan wá wọ́n lù wọ́n jìbìtì wọ́n gbá wọn lójú wọ́n gbá ìdílé gbá láì ní ilé kó má gbàdúrà wọ́n fún láyé ọmọ ń tọ́jú àwọn ẹ̀ gan nílùú Àjàjẹ́ ló bá di pé ẹni náà sọ bàbá èsì nínú ilé náà fún àti àwọn aṣọ orí fún jẹ́ ìtẹ̀bí láíláí lóṣèlú yìí ọ̀gá náà ọ̀gá mi ni a sì máa ń kó ìrẹsì lọ sí táwọn ìlú mi tí gbogbo àwọn ìrẹsì tẹ bá ní nínú ìlú ẹ kó gbogbo ẹ pátá máa kó lówó èyí àbá ní gbogbo ẹ wọn kò sílẹ̀ wọn tún lọ gbà nígbà tí wọn ti bàbá kó wọn bá lóògùn wọn lọ nílò ẹ nígbà wọn ti lọ sí bàbá pé ẹ̀yà tó kù wọn á pè àwọn tó máa kó láìpẹ́ gbà tó yà àwọn èèyàn wa òun sì wà pé bàbá o ó sá lọ́gbọ́n títí máa lọ. wọ́n ló ó tẹ̀lé ń bọ̀ sí bàbá wa ń retí láti àárọ̀ ẹ̀gbọ́n ara lókè ẹ̀mí tó mọ́lá tó ń báyọ̀ lò. wọ́n wá lọ látàrí títí lọ lé àgbà bàbá tí ò sí ilẹ̀ wọn nà ẹni tó ní ṣọ́ọ̀bù yìí tó ti kó fẹ́ fún ìrẹsì lọ́wọ́ ṣọ́ọ̀bù eléyìí ṣọ́ọ̀bù eléyìí láti fi oṣù mélòó kan wò sí kò sẹ́ni ẹni tó ń ṣọ́ọ̀bù yìí kò wọ́n òbílẹ̀ yìí èyí ti ta rẹ̀ ti pẹ̀lú. bàbá dákú ni túbọ̀ àwọn tó ti gba ẹ pọ̀ nígbà tẹ̀sí ẹ pé àwọn alágbẹ̀dẹ wọn ní àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ bọ̀dọ̀ síbẹ̀síbẹ̀ náà kọ́ yorùbá ní tabaníkà ti dúpẹ́ ní kó lọ ẹni náà kò dẹ́ ká dùn ìṣúná òbí ṣe bẹ́ẹ̀ ara yàn lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀sìn la máa ràn yàn lọ́wọ́ lórí pé ẹ̀ẹ́dẹ́ni ẹ wà ó wá ìdánwò ní hamata zii òjò látàgbọ́
lọ́ọ́ ti di lẹ́wọ̀n yẹn farabalẹ̀ ìsìlámù bẹ́ẹ̀ kí yẹn ṣáà kí yẹn farabalẹ̀ dáadáa ọmọ ìdí ìdúró parọ́ ojú ìdúró wà bẹ́ẹ̀ owó nà lọ́wọ́ yóò fẹ́ lé ìdúró wà bẹ́ẹ̀ ìyàwó tọ̀ bó lẹ́yìn tí máa tajà fẹ́ntẹ́rásì tó lọ́dọ̀ ń gẹ́gẹ́ tó wọ́n dúró dúró ẹ̀mí ẹ̀sìn ìsìlámù wọ́n agbọ́jà lọ́wọ́ ní gẹ́gẹ́ dúró dìbò tí o bá ti tẹ́ pẹ́ẹ́sì tí o bá ti tẹ́ pẹ́ẹ́sì ìtara yóò mọ̀ mú wa kábàámọ̀ ìtara lẹ́sìn ìwọ̀n tó wọ̀ sí láti mọ ọba lò ẹ̀kọ́ ẹ̀sìn láti mọ ọba lò. Nítorí yẹn dára ní sàrà fún àti sàrà pé ẹgbẹ́ sàrà táwọn yẹn ṣe láwùjọ wọn ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan ó dáná kékeré kan ó yẹ sàrà fún ẹ̀yẹ sàrà fún yẹn. Débi sàrà ò sì bá àdúrà lọ àdúrà àdádúró sàrà àdádúró kátìkàtìrẹ́ ní ìrèké náà lọ́dọ̀ jákujàku pálapàla olóńgbò ẹ̀rọ ní pé àwọn afọ́ni àdúrà ní asọ́nàkọ̀ wọ́n ní èyí sára ní ẹ̀yẹ àdúrà ní bẹ́ẹ̀ yóò bá sì ní ìyẹ́ wọ́n ní ìyẹ́ fún àdúrà bí ìyẹ́ bá sì ní ìyẹ́ kọ́ wọ́n ní olè èkó ní ojúmọ́ rẹ̀ àdúrà náà ti fi bẹ́lẹ̀ ẹ̀mẹ́rin táwọn ti sàrà lọ́mọ yẹ sàrà fáwọn ọ̀lẹ́ni wọn ilé ìwòjà dáadáa lè rẹ́ sọ̀rọ̀ ọlọ́run ilé ìkọ́ wọn. lẹ́yìn náà iṣẹ́ wọn sọ̀rọ̀ láwọn àlùfáàm ó ní wọ́n sábùrù àbíyá nígbà tí wọ́n sọ́bùrù láti fi sọ́bàrọ̀ yẹ́sọ̀ sọ́bùrù ó ní habsu náà ìdí ẹ̀mí mọ́lẹ̀ káàdì ẹ̀mí wa mọ́lẹ̀ aláàbí ní yẹn àwọn ìgbà máa ń tò ní sùúrù àbí ìfaradà káṣe sùúrù káṣe ìfaradà ìyá òun ìmọ́lẹ̀ ni àmọ́ máa ń tara débù yẹn ní ìmọ́lẹ̀ taari látara ìtara òun ní mọ́lẹ̀ àbí onímọ́lẹ̀ ṣùgbọ́n òun ẹ̀wọ́n ta lé ti dára tó mọ̀ tó sùúrù lé sùúrù ìfaradà ó lé láti fi ìfúnpá àgbọ̀dọ̀mọ́sọ bóòlù tiẹ̀ tó mú tó kó lé tó ìbẹ̀rẹ̀ láti jáde láwọn àtàjẹ̀ lọ bẹ́ẹ̀ náà ní sùúrù lé sùúrù tá a máa ṣe orílẹ̀ rẹ ni asọ́bùrù àlàtọ́ káṣe sùúrù lórí ìtẹ̀lé ọlọ́run ọba pa wọ́n láṣẹ tó nǹkan báyìí ní kẹ́ ẹ ṣe àwọn aṣọ sùúrù láti lè tẹ̀lé ọlọ́run kò rọrùn ṣùgbọ́n a ṣe sùúrù asọ́bùrù alálùmáfíà káṣe sùúrù kúrò níbi ìṣẹ́ ọlọ́run bá ní ká má ṣe ó lé ṣùgbọ́n a ṣe sùúrù ni a lè fi ìgbóná rẹ̀ kó ta wá lára asọ́bùrù alákùdárùmá níta àfẹ́ ọlọ́run gbé fún wa níta béèrè ó dùn wá ó nira ìgbóná ni ṣùgbọ́n a ṣe sùúrù lórí ẹ̀ àwọn ọ̀nà mẹ́ta tí sùúrù tó kú sí rèé asọ́bùrù alákùdárùmá asọ́bùrù alákùdárùmá bákan náà asọ́bùrù alákùdárùmá. ìyẹn ti máa ń bẹ ní gíga sùúrù láti máa ń bẹ ní gíga alẹ́ ní ọlọ́run sùúrù láti máa ń mọ̀ ẹ̀rí anábìsọ̀rọ̀ máa ń sọ náà ní iṣẹ́ ọmọ èdè ènìyàn pátá ìjọjú ni ẹ̀rí iṣẹ́ ọmọ èdè ènìyàn pátá ìjọjú ni bọ́lá bá ti dáadáa fún ṣáká àdúpẹ́ bọ́lá bá dẹ̀ wọ́n kọ́ sábà àti sùúrù gbogbo sùúrù ìyá ó nínú sọ́yìn ló ń pè ìgbà wáyé bẹ̀rẹ̀ asọ́bùrù ìyá ó sùúrù ìmọ́lẹ̀ ṣùgbọ́n ìmọ́lẹ̀ wo ni ìmọ́lẹ̀ tí wọ́n sáré lára ìṣe tí wọ́n ṣe sùúrù àfẹnì ọlọ́run àdẹ̀lẹ̀ ṣe sùúrù àfi lórí tó ní wá lára ìgbóná abẹ́kọ̀ yìí sùúrù kan ní èdè àmúti sùúrù kan ní àmọ́ ẹgbẹ́ àmọ́ ìjọba pààyàn mọ́tò rẹ̀ lórí sùúrù kan ní àgbówèlé sùúrù kan ní lákòókò àwọn ní nàìjíríà wáyé láwùjọ wáyé ara ní àwọn èèyàn tí wọ́n ti fẹ́ẹ́ ṣe sùúrù ni ìrú tá à ń kíjọ sùúrù ni bí o bá ṣe sùúrù ni àlè wá àti náà ṣe sùúrù ni ká pa àwọn ìṣẹ́ ọlọ́ba sùúrù ni
ọlọ́ni wá múra alákàtà sọ láti wọ́n sábẹ́rẹ́ àríyá ọlọ́ni nípa àwọn ará ilé rẹ̀ láti ìmọ̀ kírun kó wá ṣe sùúrù lé lórí gbogbo pátá lórí di sùúrù mọ̀lẹ́bí sùúrù oní àríkù pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹgbẹ́ tí máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni yóò lè ṣe sùúrù tí ó máa sọ̀rọ̀ yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò ronú kó tó sọ̀rọ̀ yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó máa ṣiṣẹ́ yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ìṣòro máa gbé iná rate of pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a rí láàyè fún ìṣe yìí ilẹ̀ dáná a lè fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó nǹkan kó má ṣe nǹkan náà lẹ́ṣọ̀ọ́ wàlẹ́ yóò dàbí ìṣe yìí ilẹ̀ dáná a lè fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kúrò níbi nǹkan kó má bàa kan náà jẹ láàyè àyẹ̀wò náà tíyẹn bá bínú ẹlòmí yóò bínú yóò sì gan yẹn máa bínú tó máa gan o yẹn máa bínú tó máa ya wèrè yẹn máa bínú tó máa fò sẹ́lẹ̀ tó máa kú ìbínú kò sí tó lè fún yàrá ẹni tó bínú tó Nàìjíríà wọn ọmọ ya ayé àwùjá tíyẹn bá ti rí bínú mọ́lá rẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ọdún náà yóò mọ̀ torí pé ẹ̀jẹ̀ kan bẹ ẹ̀jẹ̀ yìí ẹ̀jẹ̀ ó ní ẹ̀jẹ̀ ìgbónára ó ní ẹ̀jẹ̀ ìbínú ẹ̀jẹ̀ ìbínú ni kò sí ní táà tí máa ń fa sójà wọn sára bí ikọ̀ fún wa lọ àbí sára bí ìtókọ̀ tó tọ́ka wá sí lọ ẹ̀jẹ̀ ìbá ru tó ru lára wa táwa wà lórí ìdúró ká jókòó táwa wà lójú ká dúró ẹ̀ẹ́dì ọ̀kájáde ká máa lọ nínú ẹ̀kọ́ tó nìyẹn wájáde kan àwùjọ yín dàrú jáde lọ ẹ wá ká bá yín parí ẹ ilẹ̀ òkú ti lọ ilé tó mọ̀ lọ tí ó bá fi lọ láìláìlá yóò rí àwọn àmì ọlọ́run tó gba sùúrù lára ẹ ní ti dáhùn ẹni wọn láti dùn mọ́ta láti ẹbí ẹ sọmọ wọn bọ̀ wálé ẹnì kan wá bínú wá lọ sọ́lá fíà wọ́n mọ kọlu báyìí kọlu báyìí wọ́n mọ kọlu àdó kan balẹ̀ ni kò ní bẹ̀tẹ̀ nípa náà yóò wọ̀ kàrà wá ní àbí ẹ̀ dúró lọ sí dùn mọ́ta wọ́n gba nígbà náà gba nígbà náà yóò kú dà àdó balẹ̀ sùúrù ó di lọ́la tó láti tóyìn bá bínú lọ lára ká kúrò níbi tí inú tó ń bí wa kánà gba ní kájú kù tábà wà lójú dúró àbí ká dìde dúró bá wà lójú dúró kù ìtumọ̀ ẹni pé ká téǹjì ayé bá a bá dùbú ẹ̀ táwọn bínú táwọn ní dòkò tó bá wà nínú ilé jáde ìná ìlú bí mi gan ni inú ẹ̀ ti bí mi jẹ́ ẹ̀mọ́ tí mo ti mọ́ rárá ní òwúrọ̀ tẹ̀ tó bá bí mi ìbínú máa ń ju làákàyè tó ń bínú lọ yóò sọ ọ̀rọ̀ nínú ẹgbẹ́ ní àwọn ọmọ ìgbà yẹn ní ìmọ̀ tó sọ inú bí apá kan ìyàwó mi ní ìfẹ́ mọ́tẹ̀ àbí ní ìfẹ́ mọ́ kí ni kò kú ẹ́ ẹ̀mí ní ìfẹ́ mọ́ ìyàwó ti kẹ́rù sùn lọ́lé wọn fún àbá wọn máa pé wọn àti ọlọ́dẹ wa ọ̀sán sí mi tó pa àbó kọ́ yàwó nínú àwọn oṣù kọ́lé o oṣù kọ́lé kó lè ṣe ìjà lọ́wọ́ fún ní àwùjọ àwọn kọ́nà ní ìgbọ́dọ̀ tó ní sọ̀lá ti ní. wípé ẹ̀yàn kọ́ obìnrin bíi mọ́tò jẹ́rẹ̀ pé òun ò gbọ́ yé bóyá ẹ wá lè ṣàlàyé fún mi ní ìlú àbá ìdílé àmọ́ ọkọ ní pípẹ́ ẹ̀kọ́ ilé rìn àníṣe olókùn lè gbọ́dọ̀ gbọ́ àmì bọ̀ èmi mo sọ bọ̀ ìlú ẹ̀ tẹ́lẹ̀ tó máa kó kúrò kí ni wàá ṣe ẹ̀kọ́ ti wálé rè oníbọ̀ ẹ̀ sáà àti ẹtọ́ bá sọ tàrà dúró gbọ́ kéèkì méjì rè ó mọ ohun tí ó sọ wàlúwà ẹ̀ níyàn bá fi ilé ẹ̀rù tó bá fi ilé tó fi kó omi sílẹ̀ tó kó omi sílẹ̀ tó pọn omi sílẹ̀ tó sì fi ọ̀nà òrùka wàlúwà ẹ̀ tí mo bá dé fúnra ara yìí ló ti da gbogbo ẹ̀ yẹn lè fi ìbínú kó sọmọ ẹ̀jẹ̀ aláàbọ̀ ara ìbínú láàyè àhàlẹ́ ọ̀la
ìyẹn lè fi ìbínú ó pààyàn kò sí ibi ìbínú lè ṣe tọ́ni ni anábìlẹ̀ ìdúró ẹ̀ bá wà mùsùlùmí níbi kí tẹkinọ́lọ́jì tó kọ́ máa kọ́ ẹ pé anga báyìí lẹ́yìn àwọn agbára àsopọ̀ wá gbanigbe lọ ṣàlùwàlá bàtí bàtí ṣàlùwàlá pẹ́ onílò ó gbé tó gbómi ní lójú ẹ̀ lójú wọn olóhùn ọmọ ló ń gbé tó pé àti ògbé ìyẹn gan oṣù gbala káyẹ jésù dẹni tó fomi tára yóò mọ tutù ní kejì omi lásán lójú àwọn ọ̀dà ni omi ọmọ ẹ̀ lọ́la omi iye ni omi táwọn fún sára rẹ̀ lára mi tọ́lọ̀ sì máa ní gbogbo ẹ̀ lára rẹ̀ wọ́n náà wọ́n bu sí ààrẹ lára omi ṣàlùwàlá ìwé kankan nìyẹn nígbà tó bá yẹ kí tán ó wà fún ṣékùrá ní gbogbo kàlẹ́ àti gbogbo ìwé ó tún mọ ọlọ́jà àti ṣe ọlọ́jà àti máa tún ìgbóni ìrúgbà àlàlábẹ́ ńdẹ́fìlà méjì ó wọ̀ ní ààrẹ mọ̀mọ́ rẹ̀. tó a ní kí technology educationist àbẹ́tọ́dá sí pé ó fọ̀lọ́ kan akẹ́kọ̀ọ́ máa ń fún ẹgbẹ́ báyìí lẹ́yìn àwọn onídìí ẹ̀ ìṣúná onídìí ẹ̀ kò tún gbọ́ yóò kọ́ yẹn tó ṣe lè gbé sí ayé tí ilé yìí nínú ẹ̀kọ́ nípa àmọ̀sílẹ̀ anábìsọ̀rọ̀ sọ́ra ní wọ́sábùrù sùúrù bìyà òun ìmọ̀lẹ̀ ni ṣùgbọ́n ìmọ̀lẹ̀ tó jáde láti ìtara ni ìmọ̀ sáyẹ̀rẹ̀ lára ó máa ń dóyàn mo lọ lé fúnjọ́ kan ló ń tàn bá wa ní ẹ́sìpẹ́sì orílẹ̀ yìí náà ní bá gbogbo fẹ́ yà trafiketi o kọjá gbìrì ọlọ́run ti bò wá wọn ẹgbẹ́ mi mọ́tà ayúlẹ́ni tí o kọ́ mọ́tò ni bá dúró gbóyè páàkì nìyẹn bá tó jáde báyìí kò jọ bí aṣọ àwọn aláwo lówó ẹ̀yìn àwọn ní éèpà ló gbé yẹn àti ló bá díẹ̀ ni wọ́n ní apá olóńgbò mi ní ìbò yìí mo ní àyù lẹ́nu ó lè sọ pé ó sábà tó mọ̀ mọ́ mo ní ó ní dráìbù ní òkò òkòtù náà mo kọ́ lẹ́nu ó kọ́ lù mí mo ní dráìbù ní òdájẹ́ ìlú ẹ̀sẹ̀ máa bínú ó ní àfà ibi tó ń dó sí òbí yá gájọ lọ wàhálà ti tẹ̀lé bẹ́ẹ̀ ni bí afa ẹ̀wọ̀n ọlọ́mọ náà àdúgbò ẹ̀yìn náà bóyá lọ́ndé mọ́ tó bá ti pé pópó mo nà àbó nà ní àbá nara wa àbá para wa kí la fẹ́ sọ bí sùnmọ́ bẹ̀rẹ̀ lé ìyá gba ẹ̀gbin sára bá a bá gbé ẹ̀gbin sára ìmọ́lẹ̀ ìṣúró lè dàn lọ́wọ́ ìtumọ̀ ìyá ń lò ní aláàtúmọ̀ ẹni tó mọ̀ ọ̀rọ̀ sọ ni ẹ̀ ń kò sọ pé àsọ̀láàtù ìyá ń yóò sọ àsọ̀láàtù nùúrù bẹ́ẹ̀ bá ti kí òsèlú ìwọ́n ẹni tó kì í yóò kọ́ bẹ sùúrù ní ọ̀wẹ́ ọlọ́run ní wa iná alákàtí ìyára tó ń ní ìlànà lọ́nà irú tó lé ní ṣùgbọ́n fáwọn olùpáyọ̀ náà bá kò lé fún wọn ìfaradà rẹ̀ kí wọn fáwọn kan kírun wọn nínú wọn ò ní sùúrù ni eléyìí ẹ̀kọ́ ní gbogbo àwọn tá a fẹ́ mọ ilé máa bá ìmọ̀ ọ̀hún nírùkú tẹ́lẹ̀ mi bá tí wọ́n wà ní ìgbéra fún wọn dúró ní bá ṣàkéyè tàbá wà ní ìrùkú á dùgbò á farabalẹ̀ káwọn ẹ̀ wọlé ó jalè kọ́ fi bá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ rákà yẹn mọ́tòmọ́tò ló bá dúró kì í ṣàbù àbájẹ̀mọ́ kódà ká adémọ́sá ní sẹ́ni sálámọ̀ gbẹ̀rù rẹ̀ dúró ó bá jẹ̀mọ́ ẹ̀ẹ́dọ̀gba aládàjẹ̀mọ́ ni bẹ́ẹ̀ pé o gbìyànjú láti bá àmúbọ́ ó gbà aládàjẹ̀mọ́ wọ́n lè ní ẹlẹ́mí ò ní jáde kẹ́ni ẹlẹ́mí ò ní fi pọ́f dáadáa kò ní fi kó dájú kọ kíbla yóò kàn wọlé báyìí Allahu Akbar ẹlẹ́mí ò ní báyìí ibi ní ó lè rẹ̀ kẹ̀kẹ́ láti rẹ̀ ṣe tó ń gbé ìlú ìṣòro rẹ̀ àyè ìṣòro àti ẹlẹ́mí ò ti rẹ̀ pé níbi ẹlẹ́mí ò mọ̀ náà rùkú báyìí ní wọ́n ṣe Allahu Akbar dúró dáadáa kẹ́ni rákà ìbírù kú tí màmú wà yẹ dandan kọ́ ní kábà dandan òun ní ká farama sẹ́ni bàbá yìí sáré wọlé bẹ́ẹ̀ ni ládàá wá sí ojú kù sí lónìí o mo sọ̀rọ̀ ẹni gbẹgbẹ ọdún mẹ́fà sí léde ìdílé kan ẹ̀jẹ̀ kí ló sọ àbá wéèrè nìyẹn kí ẹ pé bàbá yìí sáré wọlé bàbá ti kọ́jú wọlé
bẹ́ẹ̀ ládàá ti mọ dúkù bá a bá ṣe rìn nọ́mà sí ládàá ó ti pọ̀ sí ní wọn ní ká máa wọ́sẹ̀ o ká máa dírẹ́gì ẹ̀jẹ̀ o bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ àníyàn ti tẹ́lẹ̀ bá a bá sáré iye ìta máa gbé ní nọ́mà ẹsẹ̀ ó máa kéré ìdílé ká ti gbé mẹ́ta á gbé ọ̀kan torí pé a fẹ́ sáré bẹ́ẹ̀ dẹ̀ yìí kankan tá à ń gbé ìsìn nìyí ládàá ni ládàá wò ni àkọ́kọ́ wọ́n fi ń pa àṣewà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n fi ń fún wa ní àgbéga òun ni táwọn afá àtúrò mọ́ra wọn lọ́dún tó gbé bá tún jẹ̀mọ́ yóò gba ládàá 27 irun nìkan kọ́ bí ẹ bá sáré báyìí irun ládàá rẹ̀ ò ní jẹ́ 27 torí wa àkọ́jọ́ mọ́ bí ẹlẹ́ẹ̀lẹ́ ó ṣe ṣe kó fi àwọn kálẹ̀ lóṣù tó túmọ̀ sí. bàbá áfíì wàláyé àgbàládá anábì ní fàmà àjọ̀rọ̀ tuntun ní ilé bàbá pàtó lówó ẹ̀kí wọ́n máa fa àtẹ̀kùn tó bá bọ́ fún yín fàáfin mọ̀ ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ sì bá ń tẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀dùn mọ́tò láti fi sínú náà ẹ̀gbàládá jẹ̀mọ́ ló fún bàtí yóò bá fi jẹ̀mọ́ rẹ̀ sáré ó tájẹ́ jẹ̀mọ́ àmọ́ méjì ìgbàládá jẹ̀mọ́ lára ẹ̀ṣẹ́ ìsìlámù ní fáwọn mùsùlùmí. lẹ́yìn náà anábì sọ̀rọ̀ bá àtúrọ̀ ní wal-Qur'an hujjatun lak aw alayk ó ní wal-Qur'an táǹgbé ní al-Qur'an ọ̀dọ́ al-Qur'an ọ̀rọ̀ ọlọ́mọ wa olóńgbé ní al-Qur'an tó bẹ̀rẹ̀ láti fàtíà ó parí sí náà ó ní al-Qur'an ó ní ẹ̀rọ al-Qur'an ní hujjatun lak iná tó ní hujja òun ni ẹ̀rí ẹ́fídẹ́ǹsì ìdí wàá lò ìdí wàá fi gbára rẹ kalẹ̀ ìyẹn náà tó lè tó jà ìta lò tá a fi gbára wa kalẹ̀ nínú náà àbí ìta lò tìrẹ́tò nǹkan ní ó takò wá láti wọ àjẹ́nà arábìnrin bá kan lè Kùránì yóò jẹ́ ẹ̀rí tí ó mú yàn wọ́n náà àbí yóò jẹ́ ẹ̀rí tí ó mọ ọ̀jẹ̀ náà kò sí ọlọ́run bá kó tó méjì nílẹ̀ ìrẹsì pé àìgbára lé kádàrá agbára lé ńtọ́lọ́wọ́ ọba tó sọ fún wa náà Kùrán láti gbọ́lọ́wọ́ ọba láti gbà lò ó láti fi lọ́wọ́ òun ni sẹ̀rí àká lò bá a ti wà jẹ́nà bẹ́ẹ̀ bá a ti jìnà sínú bẹ́ẹ̀ gbogbo àlámọ̀rí ilé ayé fáwọn àti àwọn ọ̀dọ́ bí ó ṣe fi gan bẹ́ẹ̀ bá ká Kùrán ló bá lẹ̀ ẹ̀rí ọlọ́run wà máa yẹ kó bẹ̀ ṣá ọlọ́run ní òun sọ òdodo bẹ́ẹ̀ náà Kùrán kiri láti òkèlélẹ̀ òdodo ni kò sí ọ̀rọ̀ abẹ nìkan nínú Al-Qur'an ọ̀rọ̀ náà bá ní gbogbo ẹ̀ bàbá tẹ̀lé tó wà ń bẹ́ẹ̀ yóò jẹ́ ẹ̀rí fún wa láti wà jẹ́ náà wọ́n lọ kó sí bẹ́ẹ̀ fún wa bàbá tẹ̀lé tí bẹ́ẹ̀ yóò jẹ́ ẹ̀rí fún yàn tí ó takò yàn tí òfin wà jẹ́ náà yóò jẹ́ ẹ̀rí tí ó fi wọ ìlú náà wọ́n lọ kó sọ wà nílẹ̀ ilé ìlànà ìlú nìkan ní tí máa dé ní Kùránì ní ẹ̀rí pẹ́lẹ́ tó ń ké àwọn olè níbi súnà mọ́nù Kùránì nìkan ká máa tẹ̀lé lára àwọn ẹ̀rí àwọn tó ń pè ní Al-Qur'ani yìí ní Kùránì ara wọn ẹ̀kọ́ ṣe Kùránì ti jẹ́ ẹ̀rí tá a bá tẹ̀lé Kùránì kó lè yẹ lé Kùránì náà àbí èyí táwọn fẹ́ lò yìí ń gbọ́dọ̀ dírí. Gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé sínú orí wo kí n pé kò sí lè pé láíláí àmọ́ rí àgbọ̀ nínú ìgbésí ayé wọn. A lè fi Kùránì nìkan káàdì Kùránì nìkan lálọ́ àlejò súnà àbá lò súnà àlejò Kùránì àbá fi méjèèjì lẹ̀ ṣẹlẹ̀ àwọn ọmọdé àtìlẹ́rẹ̀ rẹ̀ yìí mọ́tà di alùnárì yìí alùjàndàmà yìí olo Kùránì nìkan kò lò súnà olo súnà nìkan kò lò Kùránì kò lò méjèèjì mọ́tà àtìlẹ́rẹ̀ yìí mọ́tà di ara nù náà ara àjẹ náà mọ́tà di náà ó lo Al-Qur'ani ó sì fi súnà lọ Kùránì yìí mọ́tà di kan náà yìí kama pẹ̀lú mi alẹ́sọ̀tàlání kúlù náà yàgùrù gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn yàgùrù gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n máa ń fẹ́ wọ́n máa ń di àárọ̀ dáadáa wọ́n máa ń fẹ́ wọ́n máa ń di lẹ́ẹ̀mọ́ wọ́n máa ń di ọ̀sán wọ́n máa ń di àárọ̀ wọ́n máa ń di alẹ́ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń fẹ́ kó máa fẹ́ bọ́bù
wọ́n ní bàbá ìrìnàṣà ń bẹ nínú wọn bá ìrìnàṣà ẹni tí ó ta ara rẹ̀ ẹ̀rí yóò ta ara rẹ̀ ń bẹ nínú wọn gbogbo ẹ̀dẹ́nìyàn kò sọ́mọ ẹ̀dẹ́nìyàn kan tó máa tó sí náà ẹ̀dẹ́gbó láàárọ̀ nínú ẹ̀lọ́tìbọ̀sọ̀ àlàáfíà ẹ̀rí oníwàgbọ́ jáde kò sí náà lọ tó jọ àmàlà lọ nítafẹ́ jẹ́ ni wọ́n á jáde wọ́n lọ ta ara wọn gbogbo ẹnikẹ́ni tó máa ń ta ara ẹ̀ yìí ọ̀nà méjìlá tó máa ń ta ara wọn á rí àwọn kan wọ́n ta ara wọn alábìíní pàmò àtúkù wa àwọn òwò bíbù wa ẹni ní o ta ara rẹ̀ yóò fi dèrè mọ́lẹ̀ yẹn pé á ta rẹ̀ yóò ta ẹ̀mí ẹ̀ yóò fi fa àlùjànnà yóò fi ra àlùjànnà ẹlòmíì sì nìyí yóò ta ẹ̀mí rẹ̀ ẹ̀rí yóò takọ̀ mọ́ àlùjànnà rẹ̀ ọlọ́run ní ìnàmá ìṣàrọ̀ ọlọ́run ló múra minal mu'minina anfusahum bi anna lahum aljanna ọlọ́run ló múra náà ń bẹ̀rẹ̀ òun ra kíni àwọn nǹkan òun ra ẹ̀rí wọn ṣé rírà wọn nìyẹn ṣé rírà abẹ́wò náà ni yes rírà abẹ́wò ni torí fọlọ́ wọn ti gbọ́dọ̀ kó fún wọn bẹ́ẹ̀ làwọn náà wọ́n fi nǹkan lẹ̀ kí ni wọ́n fi lẹ̀ wọ́n á fi ẹ̀mí wọn kalẹ̀ fọlọ́run ọlọ́run wọ́n fi ẹ̀jẹ̀ náà pa ilé ìlànà tó di bẹ́ẹ̀ òun lẹ́sìn Islam káfí nǹkan pa láàrin èèyàn méjì nǹkan méjì ọlọ́run ní ibẹ̀ nínú àwọn ìtura tó ń mẹ́lá ọ̀dọ́ ìdúró wọ́n ta ẹ̀mí wọ́n ra ẹ̀mí wọ́n fẹ́ ẹ̀mí wọn kalẹ̀ fọlọ́run ọba ẹ̀mí tó dá sí pé ìta ẹ̀mí káfẹ̀mí fọlọ́run ọba ni káfẹ̀mí wa káfíwá ìyàmọ̀ káfẹ̀mí wa kámọ́tì wá ilé ayé nìkan káfẹ̀mí wa káfíwá ẹ̀sìn káfẹ̀mí wa fọlọ́run òun ni kò sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan tó di sọ́ọ̀bù ṣùgbọ́n sọ́ọ̀bù ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlẹ́ni sọ́ọ̀bù ẹ̀kú wọn náà ẹlẹ́ni sọ́ọ̀bù ẹ̀kú àjẹ́ náà ẹlẹ́ni sì ní yóò sọ́ọ̀bù débi pé ẹsẹ̀ kan náà ẹsẹ̀ kan àjẹ́ náà yóò fi gbàgbọ́ wà náà létà padà wà náà jẹ́ náà ẹlẹ́ni sì ní yóò sọ́ọ̀bù débi wípé wọn láì kò ní gbóòrò àjẹ́ náà sábà ní sàgbé dààmú lórí ìjọsìn àwọn tá a di àná sọ́kárì christian láàyè sábà bẹ̀rẹ̀ sí ní tó báyìí sábà bẹ̀rẹ̀ sí ní tó kó ètò wà tó òtó pàṣípà òtó lékeré wọ́n ń jó bọ́lọ́hún ni gbọ́dọ̀ wọn kó òtó sanwó lẹ́sàn òun wọ́n ti jó bó bá ti jó sí bẹ́ẹ̀ ni wọ́n ti wọ̀ náà sí bó bá ti jó sí bẹ́ẹ̀ ni wọ́n ti wọ̀ náà sí subhanallah bí mùsùlùmí bá ti tún náà ojú ìwà ìjẹ́bẹ̀ láàrin àìyànná jẹ́ kí wọ́n náà láti wọ́n náà lóun náà dà wákàtí márùn-ún rọ̀mọ̀dáàlì ẹ̀rú ní bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ ẹ̀bí ìlú ní láìsí oṣù kan níbi ẹ̀ láìsí oṣù kan táwọn ń gba 90 days 90 days 60 days ẹ̀ bọ̀ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ wọn tún gbà wẹ̀ fún wọn tún gba dúdú. alásùlámì kóòlù náà kò dàpọ̀ gbọmọ ẹdẹ ènìyàn ló ń gbìyànjú bàbá ìrìnàṣà ń bẹ ẹni tó ta ẹ̀mí ẹ̀ gbogbo àwọn tó dẹ̀ ní wọn náà bẹ nínú ọba bọ́ ẹni tó kó wá ẹni tó dé ẹ̀mí rẹ̀ ní mọ́lẹ̀ mọ̀ tó kó wá àrẹ tí ó tú ẹ̀mí ẹ̀ kalẹ̀ tí ó tú kalẹ̀ tí ó mọ̀ sí tó wù àwọn ọmọ mi kó wá ẹ̀mí àbẹ tó gbẹlẹ̀ kalẹ̀ fọ́nà kọlọ kó sùnwó náà kó dájú pé wọn fi èlò ọ̀gá nìkan náà bá láti rí ajé náà náà bá wọn lọ́la ya ìlú صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم.